ìyà ń jẹ pálapàla sí mi lára. Ìyá ti bá mi mú ilẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ẹjọ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ kí ẹ ṣe oògùn owó fún mi. Ẹ bá mi ṣe oògùn kí ni ẹ bá mi ṣe oògùn owó fún ọkọ mi. Bàbá mo fẹ́ kúrò nínú ìyà yìí. Ìyà ti sú mi. Ìyà ti sú mi. Aṣọ òpè má jà mí lè kanná. Ẹ wo aṣọ òpè méjì lọ́rùn mi. Àkísà mo wá dàbí alákìsà. Mo wá ń wá àkísà kiri àdúgbò. Oògùn owó wà. Ẹ ṣé. Mo ṣe fún ọ. Àmọ́ oògùn owó tí ó ń bẹ lọ́wọ́ tèmi bí n bá ti ṣe tán tó ti bẹ̀rẹ̀ sí lò ó òru ló máa ṣiṣẹ́ ajé ó sì máa wá níjọ́ kejì. Kí ni mo rí ẹ tó ṣe yẹn náà? Ó rẹ̀ mí ni. Ó rí àbí kí ni mo gbọ́ tó sọ? Nígbà tí mò ń gbowó wá fún yín tí wàá tọkọ ẹ̀ ń náwó kò rẹ̀yìn. Ní ìsìn tó wáyé kó o ṣiṣẹ́ mi fún mi, òun ló wá ń rẹ̀yìn. Bóyá dìde kò ṣiṣẹ́. Kí n sinmi díẹ̀. Mo ní kó dìde kó ṣiṣẹ́. Tèmi tọ́. Ó tún ti ṣẹlẹ̀. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ jàre farabalẹ̀. Ṣé fóònù ẹ̀kọ́ ló ń dún yẹn? Ó yá ṣí fóònù ó dà fún ọkọ mi àbí? Ṣọ́kọ mi ni. Wá láì dá. Má fi ẹ̀ ní jẹ́ ń ṣí. Ọkọ mi ni àbí? Ọkọ mi ni. Ó yá bá mi kà. Farabalẹ̀ láì dá. Ibo ló wà? Kí ló ṣẹlẹ̀ sí? Jẹ́ ń wò. Kí ni? Jẹ́ ń wò. Ó ní Adérónkẹ́. Báwo ni? Mo wà. Mo mọ̀ pé ó ti máa try láti reach me, mo ṣe send text message. I don't have anything to do with this wedding anymore. Calm down, ma. Ó ti tó. Did you hear that? Calm down. Ṣé o ti tọ́? Ṣé o gbọ́? Ògbóni, wọ́n ti rí ọ̀hún. Wọ́n sọ fún mi lórí fóònù mo ní irọ́ ni. So bí mo ṣe máa bá ẹ náà ni Dérónkẹ́. Ṣé fẹ́ parí ìdànù ni? Ọ̀rẹ́, ṣé kò tó rò ni? Ìwọ náà wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Kò sí ọkùnrin tó bá mi dé marriage level rí. This is the first person. Ìwọ náà wo nǹkan tó ṣẹlẹ̀. Sweetie. Hi, baby. Hope you're fine. Yes, I do. Ìwọ jẹun ni. Babe, ever since I set my eyes on you, you complete my world. Wow. Thank you, baby. I don't think I can never live without you. You are the love of my life. I know, Mom. Babe, I really want to spend the rest of my life with you. The love I have for you, you can't imagine. It's more than my expectation. You can't, oh my God, I love you so much. You know. I'm glad you do too. Can you please allow me to ask you this important question? Babe, will you marry me? Yes! Okun Koyokon, Mumbo. Oh, kí ló ṣẹlẹ̀? Where are you going to? Yeah, I'm coming. Okay. Oh, I'm so happy. So happy. Oh my God. Oh, God. What is happening? Why is it taking so long? God. Oh.
Kọ́ládé kí ló ṣẹlẹ̀ náà ibo ló lè lọ ibo ló lọ náà ó náà ń bọ̀ ó dẹ̀ bọ́ta Kọ́ládé bébí Kọ́ládé mi. Ṣé tèmi ò tún ti bá mi báyìí? Ṣé kò ṣe nǹkan tí mò ń rò ló tún ṣẹlẹ̀ báyìí wọ lọ? 1, 2, 3, 4, 6 kí ló àwọn náà ṣàmì kí ló ń ṣẹlẹ̀? Ó tún ti ṣẹlẹ̀. Ayé mi tún ti bàjẹ́. 1, 2, 3, 4, 5, 6. Ó tún ti ṣẹlẹ̀. Àbíbọ̀tá ayé mi bàjẹ́ pọ̀. Ayé mi ta. Kọ́ládé bèbí ayé mi tún ti bàjẹ́ àwọn ayé ṣe mí mo mọ̀ pé ayé ṣe mí kó nígbà tó bá sọ fún mi ayé ṣe mí o ayé ti ṣe mí o I need them àwọn tó ṣe mí ò padà lẹ́yìn mi o. Sùúrù náà ló máa ní. Wọ́n ní sùúrù ni. Nígbà pẹ̀lẹ́ rẹ̀ kì í fọ́. Àwọn pẹ̀lẹ́ bó ṣe wà yẹn kì í fàyà. Ọ̀rẹ́, sùúrù. Ìwọ náà wo Ṣẹ́gun. Wo Sunday. Wo Kọ́lá mélòó bẹ́ẹ̀ lọ. Wọ́n kà fún mi ládùúgbò. Ṣé mi nìkan ni? Ayé ń ṣe mí o. Ọ̀rẹ́, èmi gangan láyé ń ṣe. Ayé ń ṣe ní fast, wọ́n kọ́ sí forehead mi ni. Ayé mi ti bàjẹ́. Sùúrù. Ní gbogbo rant tó ṣe látàrọ̀ ǹsìn, ọ̀rọ̀ yẹn kan kúrò ló sọ tó mọ̀ pọ̀ lọ́dà ni. Òun dẹ̀ nípa ayé ń ṣe. Bẹ́ẹ̀ ni. Mo rò pé òórí aláìsítẹ́lẹ̀ ni pé tí má débi kí n tún gbé ẹ débẹ̀. But kí n tó débi sì mo rí pé ìwọ fúnra rẹ̀ ti gbé ẹ débẹ̀. Òótọ́ ló sọ. Àmọ́ ká ní kó jẹ́ tó máa ń jáde ni ó yẹ kó ti jáde sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ kó tó dé gbogbo àwọn lẹ́vù yìí wọ́n jáde sọ̀rọ̀ ara ẹni náà. Ibo mo fẹ́ lọ ìwọ náà mọ̀ pé mi ò nẹ́nì kankan ìwọ nìkan ni ìwọ àtàbúrò mi kí làbúrò mi mọ̀ ọ̀rẹ́ mi mo ní ìdìrànlọ́wọ́ báwo mo fẹ́ jáde kó lọ́wọ́ ayé báwo mo fẹ́ bọ́ lọ́wọ́ ayé ayé ṣe mí ọ̀rẹ́ mi mo ní ìdìrànlọ́wọ́ ìwọ lẹ̀gbọ́n mi ìwọ làbúrò mi ìwọ lẹ́fẹ̀tì tí mo ní. àmọ́ ṣáà ní sọ̀rọ̀ sórí o lè máa ń mọ ibi tó máa jáde lọ́wọ́ but as it is dada ẹ̀ ò lè jà ṣùgbọ́n ní ọ̀rẹ́ tó já wèrè wọn. ṣé kí n má tàn baby mo rìn. sórí tí èèyàn kan bá fẹ́ dojú kọ mi báyìí nínú ayé fẹ́ face mi face to face á dira gan á dira débi pé torí pé gbogbo junction tó bá dé inú ayé báyìí gbogbo bus stop tó bá dé inú ayé báyìí á máa bá mi bẹ̀. tó bá tún wọ mọ́tò mi kó tún sọ pé ó fẹ́ gbọ́kàdà ó lè ṣáájú hold up dé bus stop nínú ayé á tún bá mi bẹ̀. ṣó ń ṣeré ni ṣé nǹkan ṣe pé àti jáde ni problem ibi tá a máa ti bẹ̀rẹ̀ ní mò ń gauge sọ pé tí problem bá ṣe tó ni jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí mo ní àfáà kan oh god ọ̀dọ̀ wọn láti máa bẹ̀rẹ̀ wọ́n gba kíní kan ṣége àdúrà ọ̀rẹ́ mi sórí wọn láwọn nìkan tó máa rìn dé inú ayé tẹ́ pé tó bá díjú báyìí wọ́n máa rí àwọn áńgẹ́lì oníyà 6 wọ́n fi 2 bojú wọ́n fi 2 bu ẹsẹ̀ má jẹ́ ń gbé ẹ débi tí wọ́n fi 2 tó kù ṣe ó láwọn tá a mọ̀ sórí tabadọ́dọ̀ àfààyàn kan tó bá sọ fún wa báyìí bó ṣe máa rí nìyẹn but just for 1 or 2 things àti máa lọ ṣe 2-factor authentication bù mí bọ̀ má wọlé ọ̀dà fà láti máa bẹ̀rẹ̀. kò sí wàhálà ọ̀rẹ́ mi kò sí wàhálà àbí irọ́ ọ̀dà fà mí. Orí tó bá máa dáadé o kò ní ṣàìdé àyànmọ́ ògbógun o. Wà ní sísá pẹ̀lú mi. Ẹlẹ́rìí mi. Àbí ẹ̀pẹ̀lẹ́ àdúrà wa gbà. Báwo dẹ̀ ni ọrọ̀ ajé? Ṣé ìyípadà wà? Ó wà ẹ̀gbọ́n ni. Èyí tẹ́lẹ̀ kí n mọ̀ àrùn ṣọ́ọ̀bù.
kí ni mo rí mọ́lẹ̀ fún ẹ mo rí lálẹ́ ọjọ́ kejì tí máa dé ṣọ́ọ̀bù kò tí ẹ ti gbé. ẹ̀wọ̀n èrò. gbàgbọ́ lọ mi ì dé ṣọ́ọ̀bù yẹn mọ́ báyìí o ọmọọṣẹ́ mi ni wọ́n máa ń tò báyìí jẹ́ gbọ́n lọ ni èmi ti bọ́ sí online tí mi online ní ṣọ́ọ̀bù mi dẹ̀ wá sí sókè tó lọ mílẹ̀ ní ẹ máa fún mi ní tí online nìyẹn bóyá nu fóònù láti ẹ bá fi jẹ́ sí. mo jẹ́ ìrírí ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ kú kalẹ̀. ọ̀rẹ́ mi yìí ni mo torí ẹ̀ wà but àìmọ̀ orúbi ẹlẹ́jọ́ ẹ jẹ́ kó fẹ́ náà rẹ̀ sọ. àfà ìyá wa ẹ wo nǹkan ṣe mí o nǹkan ṣe mí ṣe ti rí èmi gangan ni wọ́n ń pè ní igi eléèrà igi eléèrà wọ́n ní tí wọ́n bá gbégi eléèrà àgbéjùlẹ̀ ló máa ń gbé àgbéjùlẹ̀ làwọn ọkùnrin ń gbé mi ọkùnrin kan ò bá mi kalẹ̀ rí èmi èyí tó pẹ́ jù lọ́wọ́ mi gbà mí 3 months ni àfà èyí tó wá jẹ́ pabambarì ibẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí mi tí mi tí bọ̀nú ẹ̀ mi tí recover di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìyàwó àti filé pọtí àti fọ̀nà roka àti amáṣọ àti àgbà hall àṣẹ everything lọ́jọ́ ìyàwó tí mò ń múra lọ́wọ́ ni mo rí text message ló sọ fún mi pé òun ò ṣe mọ́. àfà ẹ wò ó àwọn ayé ń ṣe mí o àwọn ayé tó ń ṣe mí kò ń ṣe àwọn ayé tó kàn ń fò nọ́mà pẹ̀lú ìyè àwọn ayé tó ń lo private jet ló ń ṣe mí. ọ̀rẹ́ mi ìwọ náà mọ̀. ìyá wa ṣe rí a ṣe máa tọrọ àforíjì fún wọn náà torí àwọn ohun tí Ọlọ́run fi ṣe o nǹkan tí ò bá tọ́ síyàn tí ò bá ń ṣe tèèyàn tó bá já mọ́yàn lọ́wọ́ ń gbà mí gan-an àbámọ̀ máa ń padà gbé ní irúfẹ́ bẹ́ẹ̀ so Ọlọ́run ti kọ́ wípé wọn ò ṣọ̀kan yín àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé à ń bẹ Ọlọ́run sì ń gbọ́ àti pẹ̀lú mi wọ́n ti mọ̀ yín débi Ọlọ́run wà ní ṣe ti yín náà ti àdúrà yín àgbà ìyá wa ẹ má bínú ẹ bá mi mú kan ẹ fi lè lọ. ìyá wa ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi mú kan lẹ́ẹ̀kan sí. ẹ má bínú. ẹ má bínú ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta kò pẹ́ jù fún yín láti padà wá. kò pẹ́ jù. ṣé rí ìyá wa lóòótọ́ ni bí mo ṣe ń gbàdúrà mo rí àwọn kankan àmọ́ ṣé kí n má parọ́ fún yín kò ṣe mi tó. mi mú kíní ẹlẹ́ẹ̀mejì rí lọ́sùn tí wọ́n. ẹ̀yin náà rí i pé mo ní láti fún wọn ìpè kan mú lẹ́ẹ̀kan sí kì í dẹ́ ṣe pé àwọn kan náà ò fi taratara yé mi àmọ́ a ní láti rárí dájú pé bóyá bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ so ẹ máa fún mi lọ́jọ́ méjì àbí ọjọ́ mẹ́ta èmi máa wọlé alúà máa ṣe sí ara ó dé dá mi lójú wípé dáhùn máa fi padà wá àrídájú máa wà lórí nǹkan tó wà lẹ́yìn. sí wàhálà á padà wá ẹ wo àfà ẹ gbìyànjú ẹ bá mi ṣe ní dọ́gbùdọ́gbù mo sọ fún yín pé àwọn ayé ló ń ṣe mí ìjọ. ẹ̀yin ẹ fọkàn balẹ̀
ṣe ẹ̀ ṣàbínú. Bínú kẹ́. Wá sí ibi ìtàlélọ́wọ́ ẹ̀wọ̀ káyé yóò gbà bẹ́ẹ̀. Àti pẹ̀lú mi. Ó gbà bẹ́ẹ̀ bàbá mi kò ṣe é dúró wò. Ẹ̀yin náà ò ṣèyàn bẹ́ẹ̀. Ẹ fún mi ìṣẹ́jú kan. Ọláyọ̀ náà mi náà wà ìjẹ́. Ọláyọ̀ ni o ṣí ọ̀pá bọ̀bọ̀ ìṣá bọ̀bọ̀ tá wá bá àfà tá wá bá tí ò lè sọ nǹkan tí ó ṣẹlẹ̀ tó ní ká padà wá ńjọ́ mẹ́ta ṣó ọ̀pá máa ń yìí ṣá. Kí ló mean by that? Máa wo girl yìí. Ó mú kíbi tá à ń lọ ò jìnnà mọ́. Problem tó ti ń bá pò for how many years tó wá ní kò ní sùúrù ọjọ́ méjì kó padà wá tó ń complain lé lórí. Kí ló ń ṣe ẹ̀ náà? Ṣé mo ṣó ọ̀pá àfà ilé yìí? Mi sọ fẹ́ gbà tí mo ní problem ní ọjà. Tí mo náà fẹ́ lé mi kúrò ní ọjà pé wọ́n ní mi ìṣọ́ ọmọ ní ọjà kíníkọ̀. Ó rántí èèyàn 6 ní bọ̀bọ̀ ìbá mi dín pẹ̀lú àwọn gogo tó wà ń jẹ. In fact mi ò mórúkọ wọn débi. Àwọn tó dìtẹ̀ lágbájá ọmọ lágbájá ló fọ̀rọ̀ yẹn ṣe. Wo ọjọ́ kejì báyìí àwọn méjì ni wọ́n dẹ̀ kó gbẹrù wọn kúrò ní ọjà wọn láwọn ṣe mọ́. Really? Yes, next week ẹ̀ta fẹ́ ṣe meeting àwọn méjì mi ò àwọn ti wà lórí ìdùbúlẹ̀ àṣọ. Dímọ̀ yín sọ̀rọ̀ mi ò bá àwọn méjì tó kú ṣe rè ìsọ wọn wà ní ọjà. Kí ló ń ṣe ẹ́? O mọ̀ pé mo trust ẹ náà mo ṣe tẹ̀lé ẹ wá bíbá ẹ̀ jọ ń torí Ọlọ́run. Ọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀ ò ní yọ ọmọlúwàbí ṣé kò wà bẹ́tà ju pé kó parọ́ fún ẹ? Ṣé kò bẹ́tà ju kó parọ́ fún ẹ? Instant òṣùgbọ́ miracle ló fẹ́. Wọ́n sọ pé ó yá báyìí ni fò sókè tó bá ti fò sókè owó problem ẹ ti lọ. Nítorí máa ń ṣàyàn ọmọ ènìyàn náà nìyẹn. Èwo ní pé òun nǹkan tó máa ń ṣe ọmọ ènìyàn. Tí mi ò bá trust ẹ ṣé mo máa tẹ̀lé ẹ wá ìbọn ọ̀rọ̀ trust tèmi kọ́ ló ń sọ yìí. Rárá o gbógun rárá o. Àyànmọ́ o gbógun. Ọ̀rọ̀ yìí ò yé mi o. Ẹni tó wá ṣe àdúrà lọ́dọ̀ mi ó ṣe wá jẹ́ pé òun ni mo tún rí gẹ́gẹ́ bí ìyàwó mi, ìyàwó tí mo yàn látọ̀run wá. Ṣé tí mo bá wá sọ fún arábìnrin yẹn pé nǹkan tí mo rí rè ṣé kò ní rò bóyá mò ń tàn àbí mò ń parọ́ fún wọn ni? Kí ni mo wá fẹ́ ṣe báyìí? Báwo ni mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀ sí? Àbí kí ni màá sọ fún tó bá padà wá lọ́jọ́ 2 àbọ̀jọ́ 3 tí mo sọ fún? Ìdínà Surata lè mustaqim. Kádàrá o gbógun o. Kádàrá o gbógun rárá o. Àyànmọ́ o gbógun o. Ìyá wa. Jẹ́yìn àfà. Ẹ kú kalẹ̀. Ṣé. Nípa ọ̀rọ̀ tẹ́ bá wá lọ́jọ́ òní. Ọjọ́ 3 ni mo fi wà nílé Alúà tí mo ń gbàdúrà lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣé. Àmọ́ ṣé kí n mọ́tàn yìí? Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo rí nígbà tí mo kọ́kọ́ bá yín gbàdúrà sọ̀rọ̀ yìí, nǹkan yẹn náà ni mo ṣe tún rí. Kò sí wàhálà ìtorí ẹ̀ náà mo ṣe padà wá délé mi. Ṣé rí ìyá wa? Kì í ṣe pé mi ò lè sọ nǹkan tí mo rí, kì í ṣe pé mi ò lè sọ fún yín. Àmọ́ ìfẹ́ kẹ́ máa bẹ̀rẹ̀ sí ń wò mí bí onímàkùmàkù. Ìfẹ́ kẹ́ máa wò bẹ́ẹ̀ pé mò ń parọ́ fún yín àbí mò ń gbìyànjú àti tàn yín. Fún ìdí èyí, màá fẹ́ kájọ dé ọ̀dọ̀ ṣéwù àgbà mi. Àwọn tó mọ̀ jù wá lọ nínú ẹ̀sìn Islam. Àwọn dẹ̀ ní mo fẹ́ lè ní ara wọn ní irú àwa báyìí àti tó mú bí ẹ̀kọ́. Ṣéwù àgbà. Kádàrá o gbógun rárá o. Àyànmọ́ o gbógun o. Ẹ kú kalẹ̀. Ṣé ẹ̀dẹ̀ bí náà? Àtọ̀. Ṣé o ní sọ pé òun gbọ́ wá bá yín sí ọjà? Ẹ ṣé gan. Ẹ ṣé, thank you. Ẹ ṣé. Ẹ wọlé. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Usman. Allah wa salam. Amen.
Ẹ rọra sà. Ẹ pẹ̀lẹ́. Lákọ̀ọ́kọ́ a dúpẹ́ fún ọba tí jẹ́ Ọlọ́run. A fi yìn fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí Ọlọ́run kó máa bọ̀pẹ́ wa jẹ́. Kó sì wá lẹ́rú tí ó lè máa dúpẹ́. Usman, ìgbà tí Ọlọ́run fi nǹkan hàn ọ́ tó rán ọ sí èèyàn, kí ló dé tó lè jíṣẹ́? Sọ́mọ̀ pé tí Ọlọ́run bá rán yàn ṣẹ́ téèyàn wá kọ̀ tí ò jíṣẹ́ àlà tó bá díjọ́ ọ̀gbìn àlùkìyámà kọ́ máa lọ jẹ́ ìbàlejò àbúrò fún ọ. Ọlọ́run ní dá ìlẹ́jọ́ àbúrò. Kí ló dé tó jíṣẹ́ fún ẹni náà? Ẹ̀rù bà mí. Mi fẹ́ kọ́ máa rí mi bí alábòsí àbí bí ẹlẹ́tàn. Ìtorí ẹ̀ ni mo ṣe wò pé kí n mú wọn tọ́jú wá. Bí ọlọ́rọ̀ tẹ̀mí náà máa lè bá mi gbégbá láti fi bá mi sọ fún mi. Ilé náà siratal mustaqim. Usman, èèyàn kì í bẹ̀rù. Tọ́lọ́run bàbá ti rán èèyàn ṣe àì bẹ̀rù. Nígbà tí Ọlọ́run rán Ànábì Musa alayhi salatu wa salam, tọ́lọ́run rán níṣẹ́. Ilé Fìràhónà ló gbé. Oúnjẹ Fìràhónà ló jẹ dàgbà. Àmọ́ ńgbà tó tásìkò tí Ọlọ́run rán Musa, ó ní náà ó Fìràhónà ilá tọ̀gá ó ti gbẹ́rù gbọ́n rí. Ó ní kó lọ bá. Musa mà lọ bá. Kò wí pé ẹni tó ń gbélé rẹ̀ àìbẹ̀rù bọ́lọ́run bá ti rán yàn ṣe. Àmọ́ bá ti kádàrá pé yóò sì wà ló sì wà. Alájà, ẹ rọra sà. mo sálámọ̀ sí kíkẹ́ Ọlọ́run ọmọ ọba yẹn. Ṣé rí ohun tẹ̀ ń wá lọ Sókótó, àpò Sókótó yín lọ wà. Ọlọ́run ló fi hàn mí o, kì í ṣe mi náà. Tọ́ba wá jẹ́ pé mò ń sọ ohun tí mò ń sọ yìí lórí àwọn ni tó okùn mi ọkọ lọ. Àmọ́ a rí i pé ohun tẹ̀ ń wá lọ Sókótó ìbẹ̀ lápò Sókótó. Ẹ̀ ń dààmú káàkiri lórí ipá bímọ. A sì lè bímọ láì rọ̀kọ̀. Ṣé wàá rí àáfàá tí ń bẹ ní ọ̀dọ̀ yẹn? Tóun náà ti ní ìdààmú lórí ìyàwó tí ń bá sí yóò ti máa lọ bí ọdún 7. Kódà afẹ́ kan àti ṣe nìkáì ìyàwó ti wọlé. Alẹ́ ẹjọ́ ìyàwó wọlé báyìí ìyàwó gbójú wíńdò jáde. Èmi ò gbọ́ rí ìmọ̀ pé wíńdò gbà yàn. Ojú wíńdò fà ó sì gbàbẹ̀ wíńdò tó tún ní bọ́gláàrì ni ó. Bó ṣe sí Ọlọ́run lóye. Ó jáde. Ìgbà náà ni mo á ṣe pé ṣé kò yẹ kó náà sí ìsìtìhárà kó bẹ lọ́hùn pé kí láàṣì. Àwárí tí mo sọ fún gbà náà ni pé tọ́lọ̀ fi hàn wá ni pé ẹni tí ó fẹ́ ń bọ̀. Kí n má mú ọ̀rọ̀ mi wù. Ẹ rí ẹ̀yin méjèèjì tí ẹ bá fẹ́ra yín, Allah, nǹkan mà dáa o. Ọlá yín ó pọ̀. Inú yín ó dùn. Kódà débi pé ẹ̀ẹ̀ni tánlẹ̀ àtàyà ọmọlẹ̀kìyàmà yóò dá ìbáṣepọ̀ méjèèjì dáa gan nípa níwájú Ọlọ́run tàná mọ̀ wọn. Ohun tó fẹ́ sọ tó yẹ kó sọ tí ó sọ fún yín lọ́lọ́ ni kí mi ò sọ fún yín. Wàláhì méjì ẹ̀nà ọpọlọ. Alhamdulillah. Nígbà tó ti gbé mi wá bá afọ́jú àtàrọ kí n yàtọ̀ wọn kò sí different nínú ẹ̀yin méjèèjì. Ó gbá lórí o. Wàláhì ọpọlọ ẹ sún sẹ́yìn. Nígbà tí mo ti rí tó tiẹ̀ kó ilé tó fi ṣe design sí ìràngbọ̀n ẹ̀ mo kọ́ òkè bóyá o normal bọ̀ mo ẹ̀ṣẹ̀ wá rí pé o touch wíwọ ní o gbádùn ó síkì gan gidi ní o ìwọ omi ìlú wa bá afọ́jú. Omi ìlú wa bá afọ́jú. Bàbá ẹ̀dá kẹjọ mo ń sọ̀rọ̀ ń sọ pé nígbà kó gbàjú fún yín wàláhì gbogbo ìrùngbọ̀n yẹn á di black ni wàláhì máa bá yín pa ogbó làìkẹ́ yẹn ṣíkò yín pé you got sick
mi ò fẹ́ máa ní yájú sábàlàgbà ìwọ ló jẹ́ yájú sábàlàgbà tí ó yẹ kí kó gbájú fún ọ gan ni ìwọ mú mi wá sí ibi báyìí just take look at me now Usman àbí kí ló pè ẹ́ wà náà ó yẹ kí ó mọ nǹkan ẹ̀bí ẹ̀kọ́ ìgbà tí mo ti wọ́ ẹ wá sí inú ilé kóló tó ń gbé ìgbà yẹn ló yẹ kí n ti mọ orú èèyàn tó ń jẹ́ so ó wò mí tán ó wá mi wá ẹjọ́ plan ẹ̀ méjì ẹjọ́ plan ìwọ fẹ́fẹ́ yàwó fẹ́fẹ́ mi wàhálà ìwéré ń ṣorí ẹ̀ tó bá ti ń rí mi tí n bá ń bọ̀ tó bá ti ń gbórúkọ mi máa ṣáì torí mo lè fi mọ́tò kan ẹ lẹ́sẹ̀ mo lè ra ayákìlàsẹ̀ kó bá mi pa ẹ́ ọ̀wọ́ kí n wá sí ilé ẹ̀ fúnra mi kí n tẹ̀ ẹ́ lọ́rùn kí n pa ẹ́ kí wàá yé pẹ́ mọ́ wọ́n máa ṣe ṣége mẹ́wàá pẹ̀ wọ́n yìí tí ọ̀ ní ọ̀sán. Astagfirullah. Wọ́n sọ ìtújú bẹ́ẹ̀ lọ sáwọn ànábì Ọlọ́run àmọ́ kò ló jẹ́ kí irú ọ̀rọ̀ yìí ó wáyé nígbà tó lọ́n ti sọ fún ọ tó o bá sọ tí àbùkù ọba tiẹ̀ wáyé yóò já àárín ìwọ àti ẹ̀ èyí tí fi tábùkù òun fi ta bá mi ṣùgbọ́n alhamdulillah ìdènà siratal mustaqim Ọlọ́run gbàdúrà wa kò ní dá wàhálà wa lù wá láyà ọlá bíbí ànábì yàkà bismillahir rahmanir rahim Allahumma abtalana kitabaka wa sunnata nabiyyika batina wa sa'ira wa batina alisukina amala bi muqaddasatika Allahumma amin. Àyànmọ́ ògbógun o. Ọ̀rẹ́ ṣé mo kúrò bá wèrè láfà yẹn ṣá and last time tá lọ sọ́dọ̀ ẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé máa yẹn mo ṣe dáadáa ṣá. Kí ló ṣẹlẹ̀? Òun béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ṣé mo pé last time tá lọ síbẹ̀ ó ní ká padà wá in 2 to 3 days time mo padà lọ síbẹ̀ nígbà tí mo dọ́dọ̀ àfà sọ fún mi wípé òun ò rí nǹkan kan wípé nǹkan tó òun rí òun ò understand kí n jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn àfà àgbà kan àwọn bàbá òun kan. Àyẹn ṣé èèyàn ló wá jẹ́ kó yà wèrè ṣó tẹ̀lé lọ ṣá. Ọ̀rẹ́ ìwọ ní sùúrù kò gbọ́ normally bó ṣe wọlé yóò yẹ kí kọ́kọ́ kò bùwọ́ gan ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Máa ṣàlàyé fún ìwọ ní sùúrù mo mọ̀ pé tí n bá sọ fún ẹ tán òun lọ bẹ́ orí ẹ̀ ni nígbà tá a dọ́dọ̀ àfà nígbà tá a ti ọkọ débẹ̀ mo bá tiẹ̀ kí bàbá mo ń pọ́n wọn lé mo ṣe rí ta aṣàgbàlagbà náà nígbà tí bàbá máa bọ̀rọ̀ jẹ́ ló bá sọ fún mi pé pẹ́pẹ́sẹ́ o ọkọ tí Ọlọ́run kọ́ ọmọ mi láti ọ̀run òun ni àfà o àfà ni mo ní láti fẹ́ tí mo bá mọ̀ pé mo fẹ́ marry. Mi ò understand ṣe bá fà mí bẹ́ẹ̀. Bó ṣe máa ń béèrè lọ́wọ́ èèyàn ni ṣó ti ẹ̀rí nígbà tí wọ́n kọ́kọ́ sọ pé àfà mo rò pé bóyá àwọn àfà olówó àwọn àfà tó wà ókè. Àfà àwọn náà wà ń sọ. Àfà wèrè tó mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ni ìwọ̀n béèrè lọ́ọ́ nípa àfàwò lọ́wọ́ sọ àfà ẹ tó fi gbogbo irun bọ̀ tó fi dí ẹnu òun lọ́ ní kèmí wá fẹ́ tí mi bá fẹ́ àfà èmi ò lè rọ́kọ̀ mi ìfẹ́. Can you imagine that? Ṣó ti rí ojú orí mi o èmi gan mo kó fún wọn back to back wọ́n má ló yẹ kí n kó ìgbà tí mo wà báyẹn ni kí ìlà ojú wọn kí ó kọ́kọ́ parẹ́ like you understand o ṣe ló láì pé kí n pieces wọn sí wẹ́wẹ́ mo God you can't imagine what happened there. I can't believe I'm agreeing with you. Wọ́n yà wèrè o. Bàjẹ́. Àfáùs. Àfáùs man. Ò ń sọ bẹ́ẹ̀. That's crazy. Good. Ọ̀nà tó gbégbá yẹn mi like it. Wọ́n máa like wọ́n tó stay directly now. Àbọ̀ tún máa lọ mú ẹ lọ bá ṣe o. Mi like wọ́n lè máa ń ṣe dáadáa o. Honestly, mo trust wọn pé èèyàn Ọlọ́run ni wọ́n. Ìtàn ṣe yóò dá. Kò wá okay. Ó sọ pé mo ti sọ fún originally pé 2 factor náà la máa lò. Okay. Ó ti yẹ. So time nìyẹn láti move lọ sí plan B. No. Ibi tó mú mi lọ yìí, mò ń regret ẹ̀. O tún wá ń sọ fún mi pé ká ti wá lọ síbòmí. Má gbé yẹn wá. No. Ìwọ ló lánàá sọ pé capital letter ayé ń ṣe o. Jẹ́jẹ́ mi mo jókòó. Ṣé o ti fẹ́ give up ni? Ẹ máa wo gẹ́rẹ́. Ọṣẹ mélòó ló ti wẹ̀? Ṣé o ti wẹ ọṣẹ ní aago kan òru báyìí? Jẹ́ pé òṣùpá ń kọ àtàrí rẹ̀ tó máa paná owó street. Ó ti ṣe rí? Tó wá jẹ́ wọ́n ni sàbótì tó ní kó tàkìtì lẹ́yìn tó fẹ́ ìrìn jáde ní bathroom kọ́. Really? Kí ló sì rí? Èyàn ń jíbọ̀ bẹ́ẹ̀ ní àbáfẹ́ ra ilé ayé gbé. Bọ̀bọ̀ tó padà fi ọṣẹ yẹn wẹ̀ láago kan òru yẹn, ó yáṣẹ́ ní Ghana. Àyànmọ́ mi ni látọ̀run o ìyàwó àfà. Gba pẹ́ wa. Àmín. Ìdílé ẹ̀fẹ́ ẹgbà yìí wa. Àmín. Nítorí ọmọ yín. Ọlọ́run ayérayé ẹgbà pẹ́ wa. Àmín Jésù.
Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Father. Ohun kọ̀kọ̀ tẹ̀yìn Ọlọ́run ni. Èyí tẹ́ bá fi hàn ní tiwa àti ìrìnàjìnrìn wa. Olúwa àsọpẹ́ ṣe olùẹgbà ọ̀pọ̀ wa. Oh, thank you, Jesus. In Jesus' name we pray. Ẹ jókòó, Aunty Ronke. Sister Ronke. Ẹ rọra sà. Ọlọ́run gbọ́ àdúrà wa. Àmín sà. Mo tẹ́ ń wá káàkiri ẹ ti rí. Bí Ọlọ́run ti fi hàn mí nínú àdúrà tá a gbà yẹn. Kò tí ju bí oṣù kan lọ sásìkò yìí. Fúnra ọkọ yín ló fẹ́ràn ẹ pè yín. Pastor, ẹni tí ó kọnu sí mi láìpẹ́ yìí, àáfàá ni. And àáfàá tí mo sọ kò ń ṣe pé bóyá àáfàá tó bá yẹ pé normal àáfàá. Ó wà okay. Àáfàá kò ṣẹlẹ̀ léyìí o. Àáfàá tí òṣì ti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu tí ò ní aṣọ lọ́rùn, kò ní bàtà lẹ́sẹ̀, tó ń rìnrìn ìdọ̀tí. Tẹ́ bá rí inú ilé tó ń gbé. Ẹ wò ó, ẹ̀yin gan ẹ lè advice mi pé kí n fẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Kò sí wá tán síbẹ̀ eléyìí kò lè dá jẹ oúnjẹ àárọ̀ débi pé ó máa jẹ oúnjẹ ọ̀sán. Tó bá wá rí tọ̀sán jẹ, wàláhì mo ṣúọ̀ pé kò lè rí talẹ́ jẹ. Ẹ wá ní kí n lọ fẹ́ rú ẹ̀. Ẹ wò ó, mi ìrú pé lè pọ̀ sí mo ṣe lè bá mi ṣe nǹkan sí. Ẹ bá mi bá Ọlọ́run sọ̀rọ̀. Mo mọ̀ pé ẹ̀yin nìkan lẹ lè bá mi bá Ọlọ́run sọ̀rọ̀ torí pé ẹ ní contact Ọlọ́run lọ́wọ́. Ẹ mọ̀ bẹ́ ṣe máa bá sọ tó dẹ̀ máa gbọ́ sí yín lẹ́nu. Ẹ contact ẹ bá mi pè wọ́n, ẹ sọ fún wọn pé mo ní ìdìrànlọ́wọ́ wọn. Sister Ronke, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, yẹ pé mo ní network lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Ṣé rí bá ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run wà láàrin wa báyìí. Ṣùgbọ́n Bíbélì jẹ́ òdìmọ̀ fún wa pé ègbé ní fún ẹni tá a fi rán tó jíṣẹ́. Ọ̀rọ̀ ayé kò rí bá ṣe ń sọ yìí. Ṣé rí bá ṣe sọ, mo lè bá yín gbàdúrà, mo lè bá yín ṣe nǹkan kan. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni pé sísà yín inú ṣọ́ọ̀ṣì ló wà. Kí ni èrè mi kí n bá yín jẹ́ kí n sì máa rí yín? Sister Ronke, ọ̀nà àbáyọ kankan kò sí lẹ́yìn yìí pé kẹ́ ṣe ohun tí Ọlọ́run fẹ́ kẹ́ ṣe. Ọkọ yín ilẹ̀ ti rí yẹn. Ẹ̀mí pé kò sí solution fún mi. Last destination mi nìyẹn. Sister Ronke, tó bá ṣe pé nítorí mo fẹ́ gbowó lọ yín, ọ̀nà àbáyọ wà, bẹ́ẹ̀ kò sí ọjọ́ iwájú fún yín. Kò dẹ̀ sí ayọ̀ fún yín lọ́jọ́ iwájú àfi láti inú ìṣòro sínú ìṣòro tẹ́ ẹ bá fẹ́. Aunty Ronke, òun nìkan ní ọ̀nà àbáyọ, ìsinmi àti ayọ̀ ọjọ́ iwájú. Látọ̀run o, ìyàwó àfà. Ìyàwó àfà wò wáyé. Kádàrá mi ní látọ̀run o. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi. Ó tún ti ṣẹlẹ̀. Kí ni? Ṣó mọ̀ pé bá ṣe ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà. Ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. Kí ni nǹkan tó ṣe? Just go straight, please. Ṣó mọ̀ pé mo lọ sí ọ̀dọ̀ pásítọ̀ àǹtí mi ṣá. Okay. Nígbà tí mo débẹ̀, ọ̀rọ̀ àfáà ló tún jáde. Pé wọ́n ní dandan mo ní láti fẹ́ àfáà àfi tí mo bá fẹ́ bàbá ìkú. Ẹlẹ́dàá mi ò mà ṣe o, ó mà ṣe o. Ṣókè ní fi ń fọkàn calculate pé ṣé bí ẹ̀yọ́ ni màá rò pé mo fẹ́ set work by. Bàbá wà fún àti sọ fún ẹ pé òun ayáwó, wọ́n ní mo ṣe fà ẹ́ lọ síbẹ̀. Ìwọ náà ti lọ́bi tó trust wọ́n ti sọ fún ẹ ráì, àbí? Ojú ẹ̀ ti já, mo dúpẹ́ Ọlọ́run. Mo dúpẹ́ Ọlọ́run mo. Mo ti ń wọ̀rọ̀ inú o. Okay, kí ni kí n ṣe báyìí sí? Ìtorí mi ò understand. Ìwọ náà wà fáànù, àfáà is too low. Ó kéré sí mi, irú àfáà pẹ̀lú mi. Wò mí náà just take good look at me and look at àfáà. Àfáà wọ̀ tiẹ̀ náà, ọmọ náà. Òótọ́ ni àwọn tó wọ̀ tiẹ̀ gangan làwọn tó mú ẹ dé ọ̀tà tó ń mọ́jọ́ wedding tó ń já ẹ jù lẹ́yìn. Àwọn yẹn gan ló wọ̀ tiẹ̀, ìwọ gan ìwọ yìí gangan lábẹ̀bẹ̀ tó máa sọ sókè nígbà ìgbà tẹ́ pé ibi pẹ́lẹ́bẹ́ ló fẹ́ fi lélẹ̀. Ó ṣàfẹ́ dálé ayé ẹ̀ ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́? Kó tó báyìí kó má ní ìrònú kankan rárá. Wọ́n lè kọ́ fún ẹ̀ ń parẹ́. Ó náà ń dá ìsìn ìjàmbá tó kù lọ ni. Ogbọ́n jàfà, ogbọ́n ju pásítọ̀, ogbọ́n ju babaláwo. Pẹ̀lẹ́ o, ọgbọ́n, sọ̀díkírẹ́s. Irú nǹkan tó máa ń ṣe yín lè o. Ẹ̀yin tẹ́ẹ̀kì fọ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀, tẹ́ẹ̀kì ń gbọ́ mọ̀ràn àgbà. Jọ lẹ́bù wọn ni lẹ́bù ẹ̀ jàre táfà ò sí. Àyànmọ́ mi ní látọ̀run o, ìyàwó àfà. Àfà, ẹ má bínú ọjọ́ sí. Inú ló bí mi ló jẹ́ kí n react bẹ́ẹ̀ yẹn. Ìyá wa,
ẹ ní láti tọrọ àforíjì. Ọ̀rọ̀ mi ò yé yín. Kò sí èèyàn tí irú ẹ̀ máa ṣe náà tí ò ní bínú, tí ò ní tara àbí kó hùwà bẹ́ẹ̀ ṣe hùwà yín. And so èmi understand yín. Ó yé mi. Kódà mo ti bá yín tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ rí nǹkan tí ẹ ṣe. Ṣàṣàlẹ̀yàn tí ò ní hùwà bẹ́ẹ̀. Ní láti wọlé ara yín torí mo understand yín. Ó yé mi. Bí mo ṣe wá rò sọ́tún tí mo rò sósì, mo ṣe ní kí n padà wá láti sọ pé mo ṣe tán láti ṣèyàwó yín torí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí, kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn fà, ọba ṣèyí òun lọ́lọ́hùn ọba. Ìyá wa, ẹni sùúrù tí n bá gbọ́ yín yé, nǹkan tí ẹ̀ fi yé mi ni pé ẹ ti ṣe tán láti jẹ́jàwó mi. Alhamdulillah. Ìwọ Ọlọ́run máa tóbi o. Títóbi rẹ̀ wọ Ọlọ́run. Alájà. Ó pa bí òwe, ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ni látọ̀run o. Ìyàwó àbá. Ṣé nǹkan tẹ́ ẹ sọ fún mi sìn ni wípé mi ò tún ní jẹun láàárọ̀ ìkẹ́ tó lọ, ẹ dẹ̀ mọ̀ pé mi ń jẹun sùn lálẹ́ àná. Gàrí ni mo mu, gbogbo ní ló ń ta mí. Ìṣàwọ̀ mi, má bínú sí mi. Kì í ṣe pé kúkú èmi náà kì í fi ẹlẹ́ lọ́bẹ̀. Àbí bó ṣe jẹun sùn lálẹ́ àná yìí, kì í ṣe pé ó dùn mọ́ èmi náà mu. Gbogbo ṣáṣe ń lọ ní mọ́lẹ̀ lóru, gbogbo ẹ̀ mú rí, ó dẹ̀ ń bà mí nínú jẹ́. Àmọ́ sórí, mo ṣèlérí fún ẹ. Ibi onísọmọ lórúkọ tí mo lọ yìí, gbogbo owó tí n bá pa mẹ́ pátápátá, ìwọ mo kò bọ̀ wá bá. Kó tiẹ̀ kọ́kọ́ jẹun náà kó tẹ́rẹ̀ lọ. Sórí èmi gan tí mò ń lọ gan, tí mo fẹ́ lọ ṣe wáàsí ńbẹ̀, tí mo fẹ́ lọ sọmọ lórúkọ. Àfẹ́mọ̀ kí wọ́n máa kékeré lódì ti máa dán. Torí inú gan ta mí. Kí Ọlọ́run má jẹ́ káwọ́ olóko gbólú ẹbí téèyàn ti ń sọmọ lórúkọ ni. Mo ṣàmì pé ó máa dà. Má bínú ẹ. Kò sí wàhálà. Ṣé ìtẹ́wánu bàtà inú wà tó báyìí? Mo kàn fẹ́ kí ìrírí sí ìsọ̀ni lọ́jọ́ ńlá mi. Gbogbo ẹ̀ kàn jọjú díẹ̀díẹ̀ náà ni. Bí pọ́líṣì yẹn dẹ̀ ti tún tán. Mi ò ní pẹ́ dé. Mo ṣì ní òróró, àbí máa fòróró pa. Àyànmọ́ mi ni látọ̀run o. Ìyàwó àfá. Nígbà tí mo wà street, AB, Google, Gobe, that is what they call me. Ẹni tí ò bá nínú ẹni, kò lè mọ iye ẹni. Tí ìbá ju ìyá ẹ lọ gan díẹ̀ ló máa kú. Ìyá mi ò lè kúrò nílé ọkọ títí ẹ̀. Kó wá sọ pé ilé ọkọ ọmọ tiẹ̀ lòun fẹ́ wá jókòó lé. Kí ló dé? Ṣé kí n gbé orí mi fún ẹ ni? Ṣé kí n para mi ni? Ẹ wọ́n bẹ yín mí. Ọkọ yín máa jábọ́ sí mi lọ́wọ́. I want your mother to leave my house. Wọ́n ì tí lè lọ for now. I'm still talking. Ẹ jẹ́ àwọn ẹ̀rọ tó máa ń tọ̀kì nǹkan. Ibi tó lọ ẹ̀ wá sọ fún mi. Àìjẹ́ bẹ́ẹ̀, ò ní bọ́ọ̀sì á ń bì báyìí. Débi pé wo tí n bá máa fi ka 5 tí o bá kúrò lẹ́nu ọ̀nà yẹn ilé aga jù ẹ lọ. By the time tí bá get down pẹ̀lú ẹ̀ wá gbádùn mi jù báyìí lọ, mi dánú lé mo dáńtà. Ẹ ṣẹ́yìn ti dárò òrí kẹ́yìn rí certificate yín bẹ̀ ni. Nǹkan tó ń try láti sọ fún mi sìn ni pé mọ́mì ni wọ́n ń kọ́ mi. Ọmọ ọlọ́yin influence ẹ. Yes, ẹ má sọ mí di olóṣì. Ṣọlá yí ẹ̀ báyìí, ṣọlá ìwé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní àkáǹtì kan náà kan ló tún gbóbìnrin wálé yìí. Iyekíye tó bá fẹ́, just name it, I'm going to give you. Tó mọ̀ ṣe wà yìí mi yàtọ̀ sí bulldog. Tó bá lọ ya wèrè. Tí o bá súnmọ́ mi pé o fẹ́ lo pọ́wọ́ ọkùnrin láti gbà, ọ̀ràn kí láyọ̀nù àti tiger méjèèjì ló wà lára báyìí. Wọ́n máa já ẹ̀jẹ̀ wọ́n jẹ́ létí, wọ́n máa já mú ẹ̀jẹ̀, wọ́n máa já ọrùn ẹ̀jẹ̀. Mo ti yọ ọmọ yẹn, mo ti gbogbo ẹjọ́ kan kọ̀ọ̀rọ̀ fún mi, ẹjọ́ kan lójú lásán ni, bó ti wà lára mi. Ṣó ti rí àwọn Germany máa ń sọ èdè kan, wọ́n máa ní last das, last los, last leash in rue. Tó bá ti dé last leash in rue, ó ti dé gbogbo ẹ̀mí mi nìyẹn. Èmi ni wọ́n sọ fún pé làṣínì ọ̀ṣẹ́ làṣmìnrin làṣmàrà. Iṣẹ́ ẹni last tẹ́ ẹ̀ sọ yẹn. Last ẹ bá fi kẹ́rù yín bọ́ta nílẹ̀. Ẹ̀gbọ́n mi àgbọ́dọ̀ máa rí tẹ máa ká gbọ́gbọ́. Tẹ bá ti ń ká gbọ́gbọ́ ilé ayé tiwa ló ká gbọ́gbọ́ yẹn. Ó dà kí ló fẹ́. Ikú yín gangan mo fẹ́. Ìyàwó àfá. Allahumma amin, Allahumma amin. Allahumma amin, Allahumma amin, ẹni títí ẹ ti jóná.
kò ní kó náà mọ̀ tí wá. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. Báwo níbi tẹ̀sí ń bọ̀? Báwo níbi tẹ̀ lọ? Àkókò dúpẹ́ lọ́wọ́ lọ. Alihamdulilayi. Pẹ̀lẹ́. Mi ti expect kí n bá ẹ kó máa tún ṣe kankan. Ẹ wo. Ṣebí mi kọ́ ni kí n kọ̀ káwọn aṣọ yìí kẹ́ tó dé ni. You're a very strong woman. Obìnrin gidi ni ẹ. Tó ń bá dédé. Mo ṣèlérí kí n máa tọ́jú ẹ. Gbà ìwọ mo bá gbélé wa. Òde dùn. Bí a kò máa bọ̀ kó dà sílẹ̀. Ráìsì ló wà bẹ́ẹ̀. Actually kì í ṣe pé extra portion kàn mí o. But bí everybody ṣe ń jọ oúnjẹ tiwọn. Èmi kàn ní pé mò ń ṣàwọn ètò àdúrà kan lọ́wọ́. Ipò mi ò fẹ́ jẹun. Pé kó bá mi dà sí ike. Àpòwọ̀ wá ríke. Láìlọ́ọ̀ náà lọ rí mo ṣáà ní kọ́ ṣáà dà síbi kan náà. Ṣùgbọ́n oúnjẹ ilé tí wọ́n wá pín ní pàtí ṣé wọ́n sóúnjẹ púpọ̀ ni? Ìwọ ní sàmọ̀ bí ìlú ṣe rí. Pé ìlú òbí rẹ̀ púpọ̀. Wọ́n kàn fún jẹ, wọ́n kàn fi tẹnu abọ́ díẹ̀ náà ni. Ó tẹ̀ ṣe gbáyé díẹ̀ ní abọ́. Ìgbà tó dà sí lálẹ́ ọ̀tọ̀ mo rí gbogbo jù báyìí lọ. Àfi bíi pé wọ́n yáwó ṣènáwó. Nígbà tẹ̀ ṣe rí ìnáwó ṣe. Ọlọ́run àbáwá ṣe tiwa náà. Ibi ń pa mí gan, ibi ń pa mí. Ilé tí ẹ wá gbé wá yìí ṣó máa wá tó wa báyìí. Láti ń tọ́jú síbi ilé ìgbà náà. Kí ló dé? Ẹ wo ilé tó dà síbí gan ẹ dà síbí. Ebi ń kọjá. Wọ́n pè mí kúrò lọ. Ok. Ibi yẹn ń pa mí gan ti wọra. Gbogbo ní báyìí ló ń ta mí. Pẹ̀lẹ́. Èmi ò ní lè bá ẹjẹ ń bẹ̀. Mọ̀ pé ẹ̀yin méjì lè fẹ́ jẹ lé. Ẹ jẹ́ àjọ jẹ́. Ìwọ jẹ́ kó yó. Ìwọ jẹ́ kó yó. Ok. Ẹ̀yin jẹ ilé. Èmi á jẹ ilé. Kó má dàbí pé inú òfin kankan sínú. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́. Mo ti mú ìwọ̀nba owó díẹ̀ náà bọ̀ láti ibi tí mo lọ. Gba 1,000. Ṣiṣẹ́ ìlú rẹ̀. Ṣèbí gàrí ṣì kúnlé. So wàá mú gàrí tó wà lẹ́yìn wàá fi yẹn wàá fi tẹ̀bà. So àtẹ̀sí máa lọ́bẹ̀ níta máa lè fi jẹ̀bà yẹn. Ṣé wọ́n gbà? Ṣé wọn ò ná owó ní òde tẹ lọ ni àbáwọn èrò ni ò wá? Àmọ́ bí wọ́n fẹ́ náwó àbí wọ́n fẹ́ náwó. Àmọ́ bí Ọlọ́run kàn fi òjò tó rọ̀ yẹn bí Ọlọ́run kàn fi bò wọ́n láṣìírí ni. Àìtí bẹ̀rẹ̀ sí ń gbowó àdúrà ẹ̀bẹ̀rẹ̀ tójú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń rọ̀. Everybody kan ṣàmúrí ilé kọ́nà àwọn tó wà lábẹ́ canopy àwọn tó lè sásábẹ́lé gbogbo wọn sásábẹ́lé ṣórí gbogbo owó tá a pa. Nítorí mo lórí kọta lọ ẹ̀. Afa Malik. Afa Fatia. Kò lè ju 6,000 lọ. Torí pé mi gan torí pé mo jẹ́ àfa àgbà ni wọ́n bá wọ́n fọ yìí ló ṣe kàn mí. Mo sápamọ́ gan nítorí òjò torí ẹ̀gbọ́n lò ṣe ní pé aṣọ mi gan tutù tó báyìí. Ìgbà tí mo dàdúgbò tí mo rí pé gbogbo ilẹ̀ kan gbẹ ó ṣàmìlẹ́nu pé pẹ̀lú adúró òjò tó rọ̀ bẹ́ẹ̀ nígbà tí ọ̀ṣun fẹ́ bọ́lẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ gbẹ ń bí títóbi ìwọ lọ́hùn. Ṣòro ń bì báyìí o. Jọ má di àtàwọn ẹ̀mẹ̀pọ̀ máa ní o máa ń kírèvù fún nǹkan tó láta jọ ẹ̀fọ́ yẹn ni kò ṣe ká lè rí nǹkan fi jẹ̀bà. Ẹ̀fọ́ jẹ́ kí èmi náà di. Ẹ mọ̀ pé kò sí pọ́nlé òróró nìkan ló wà lè òróró ìmà. Òróró dà á nílé ẹ̀fọ́ àgàfà láboyún ó ń bọ́ àmẹ̀jì sínú àgọ́ òróró rẹ̀ ló ń kóró pé kó bá wà nílé gan káàró wọlé kó gan mi nígbà kan jẹ́ bẹ́ẹ̀ mú mi kó ẹbí mi náà tọ́jú ilé ìsápò. Ẹ̀fọ́ 200 màá rẹ̀ já 200. Má ṣèṣirò tó bá ti ń ṣèṣirò a máa jẹ́ mẹ́rin kò ní tó lójú ẹ̀ gbà má ṣèṣirò. Bọ́mí nífẹ̀ẹ́ já sí o. Kò lè ṣe jẹ́ kò lè tó mí rẹ̀ já. Ọmọ kan kò dá kó má ṣe jà lẹ́fọ̀ọ́ òbí yá kí wọ́n jẹ àwọn ráìsì yẹn lọ kò jẹ́ kí n ṣètọ́jú. Ṣé kí n jẹ ẹyọkan? Wàá jẹ́ ní ẹ̀fọ́ wọn náà lóní. Yá ẹ jẹ tọ̀dọ̀ yín lélẹ̀ sọ èmi á jílẹ̀. Ó dá lójú pé ó fẹ́ kí n jẹ mi. Ẹ jẹ́. Ẹ rántí pé ìyá alágbo tí mo lọ sọ́dọ̀ wọn wọ́n ní pé ẹ̀mí dé nájì so ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa. Ìyàwó àfà o ìyàwó àfà o ìyàwó àfà o àyè kádàrá ògbógun o. Kásán ni bọ́ọ̀lù ẹ̀rí tí mọ́mí ẹ̀ kọ́ pẹ̀lẹ́ àfa àwọn òsínlé wọn jáde. Mọ́ ìmúlò ní kí n wá wò wọ́n pé kí n gba owó èlùbọ́ tó rà ní last week wá lọ́wọ́. Mo understand but àfọ́ òsínlé báyìí ó dẹ̀ máa tó ọ̀la kó tó dé ṣùgbọ́n tó bá lè wà lálẹ́ bọ̀ mí ìmọ̀gbà tó máa dé kó má bàa rìnrìn méjì mo ṣe ní bóyá kó wá lọ́la
ṣùgbọ́n ọkọ mi. Ọlá ti pẹ́ jù, ọlá ti pẹ́ jù. Àwọn náà fẹ́ lọ sọ́jà lọ ṣe ní kí n wá wò wọ́n. Má bínú, wá lọ́la. Ọlá ti pẹ́ jù, èmi nìkan máa dààmú kiri, èmi nìkan máa rìn kiri ni. Èmi ló ń sọ̀rọ̀ lé lórí yẹn o. Ẹbí ẹ kọ́. Tí o bá ń ṣe nǹkan tó dé, tó ní àwa rohùn ṣerú ilé máa dúró síwájú ìyá máa sọ̀rọ̀, ṣé mi ti ní fún kókó wọlé. Ìyàwó àfà o, ìyàwó àfà o, ìyàwó àfà o. Ọ̀rẹ́ mi, mo tún ti dé gbà mí ìyà yìí pọ̀, ìyà yìí ti ń pọ̀ jù fún mi báyìí. Ó ti dé góńgó ẹ̀mí mi, oúnjẹ àárọ̀ ò bá tó sùn, tó ò bá talẹ̀, mo wá rí òwò kiri bí alákìsà. The worst part is that mi ò lè mú Abdulsalam sọ́dọ̀, ọ̀dọ̀ mọ́mì ni Abdulsalam wà, nítorí kò sóúnjẹ. Wo a máa tẹ̀ máa wò pé káwọn èèyàn tiẹ̀ wá kí wọ́n wá ṣàdúrà, wọn ò wá. Ìyá yẹn pọ̀ ọ̀rẹ́ mi, nítorí èmo ṣe ní kí n wá bẹ̀rẹ̀, ìwọ nìkan ló lè ràn mí lọ́wọ́. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rẹ́ mi, bá mi wá solution sọ̀rọ̀ ayé mi, mú mi jáde. Ṣorí lè tó ń sọ yìí, òun ṣáà ti mú ẹ jáde gangan ní iṣu tí mo ní. Mo mọ̀ ká fà lọ́kọ ẹ̀. Tẹ́lẹ̀ tájọ́ ń jáde ó ti yàtọ̀. Nísìnyí àfà lọ́kọ ẹ̀, mi ò lè jẹ́ kí wọ́n lọ nímọ̀ mú yàwó àfà kiri, mi ò fẹ́ wá lá o. Kò sí nǹkan kan, ọ̀rẹ́ mi, afọ́ ò lè mọ̀, ọkọ mi ò lè mọ̀, owó tó bá rọ́kọ mi, ó ti ṣì. Ó ṣì, àwọ̀ tó ń dọ́ngbà yẹn, ó ti ṣì tó bá rí kó lè mọ̀, ọ̀rẹ́ mi jọ̀ọ́. Ó dà, tí máa fẹ́ mọ jáde ń sẹ́ àlè lọ sọ́dọ̀ àwọn àfáà tó jẹ́ kọ́líìgì ọkọ ẹ̀ o. Okay. Ọ̀dọ̀ babaláwo la máa lọ. Ṣé wàá okay pẹ̀lú ẹ̀? Babaláwo? Kò sí wàhálà. Kò sí wàhálà. Tó máa ń ta ló mọ ẹlẹ́mí kọ́ o. In fact, mi ò mọ̀ ẹ́ rí. Ó dà bẹ́ẹ̀. Mi ò mọ̀ ẹ́ rí. Tó bá di ọ̀túnla máa wá gbé ẹ. Ọ̀túnla? Ọ̀la ńkọ́? Ó dà, jẹ́ ká fi sọ́la. O ṣé ọ̀rẹ́ mi, wo tiẹ̀ náà ò ní bàjẹ́, tiẹ̀ ò ní ta pa bí tèmi. Àbáyé mi ṣe bàjẹ́, ayé ò ní bàjẹ́ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi jẹ́ ìṣòro díẹ̀ sí i. O ṣé mo dúpẹ́. Ká ti ẹ̀ ra gàrí, ẹ̀pà tí mo lò lánàá ṣì kù ní. Irọ́ ẹ má wọ̀rí, ẹ má sóúnjẹ gbọ̀ngbọ̀n. Owó la fi ń ṣe ilé ayé, owó la fi ń gbóhùn mèremère ṣe. Ọjọ́ mẹ́ta ló bá di fírífírí, ọlọ́ọ̀fin kan rán ni sí mi n ò rí. Àìgbọ́n má bìnrin, tí mo kúrò mi yọ ìbá nẹ́tíwọ̀kì ẹ̀kọ́ ṣe yamayama, mo jẹ́ gbàgbé. Àmọ́ bá a ṣe fojú kan alẹ́ ní kí tó kúrò bí iná wọn pé máa ṣe náà wà. Màmá, ṣé ò sí? Ọ̀rẹ́ mi yìí ni mo torí ẹ̀ dìbò lé. In fact, ẹ jẹ́ kó fẹ́ náà rẹ̀ ṣe. Ẹ rọra bàbá. Ìtorí ọkọ mi ni mo ṣe wá síbí báyìí. Bàbá, ìyà ń jẹ wá o. Ìyà ti bá wa mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán, tọ̀sán kò bá talẹ́. Bàbá, látànà gàrí ni mo mu bí mo ṣe wà yìí. Ẹ wo, ìyà ń jẹ pálapàla sí mi lára. Ìyà ti bá mi mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ẹjọ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Mo fẹ́ kẹ́ ṣe oògùn owó fún mi. Ẹ bá mi ṣe oògùn kí ni ẹ bá mi ṣe oògùn owó fún ọkọ mi. Bàbá, mo fẹ́ kúrò nínú ìyà yìí. Ìyà ti sú mi. Ìyà ti sú mi. Aṣọ òpè má jà mí lè kanná. Ẹ wo, aṣọ òpè méjì lọ́rùn mi. Àkísà, mo wá dàbí alákìsà. Mo wá ń wá àkísà kiri àdúgbò. Ọ̀dà, gbogbo ìtọ́wé náà, ìwọ̀n àtọ́jú ni. Ibi tó wà ní ọlọ́run, ibẹ̀ ló jìn jù. Oògùn owó bíi bò. Ṣé wọ́n mọ̀ pé tóbìnrin bá wà nírú ipò tó wà yìí náà, ìdíwọ́ ajé díẹ̀díẹ̀ máa ń wà. Bọ́ ọ bá sọ̀kalẹ̀ tán, ọ̀nà ó tún padà sí. N ó ṣe nǹkan kan fún ọ. Ìyún ó jẹ́ bí aṣínà tí oore díẹ̀díẹ̀ ó fi máa wọnú ilé wa títí dìgbà tí ọ fi bímọ. Sọ gbọ́. Bàbá, ẹ má dá ilé ìlú owó dà pọ̀pọ̀ lu ẹ̀ ti sún sẹ́yìn. Bàbá, mo fẹ́ kí ẹ ṣe oògùn owó. Oògùn owó, oògùn owó tó ń dẹ́rù bòṣì. Ẹ wò bàbá, ẹ mọ bí ìyà ṣe ń jẹ mí ni. Tẹ́ bá mọ irú ìyà tó ń jẹ mí, ẹ wò ìyà títí wá. Ìyà tó ń jẹ èmi àtọkọ mi kò kí ń gba visa kó tó travel out. Original ìyà bẹ́ẹ̀ bàbá, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́. Oògùn owó lọ sáfẹ́ ṣe. Bẹ́ẹ̀ni. Ọ̀dà,
oògùn owó ń bẹ. Alátakò ni. Ṣé ọṣẹ tán àti gbọ́ tèmi? Bẹ́ẹ̀ni. Oògùn owó wà. Ẹ ṣé. Mo ṣe fún ọ. Àmọ́ oògùn owó tí ó ń bẹ lọ́wọ́ tèmi, bí n bá ti ṣe tán tó ti bẹ̀rẹ̀ sí í lò ó, òru lọ́ọ́ máa ṣiṣẹ́, ajé ó sì máa wá níjọ́ kejì. Ọ máa ṣiṣẹ́ lóru, ọ máa tọwọ́ gbajé níjọ́ kejì. Ọ rí bájé ó sì máa wá ọkọ rẹ̀ wá. Àmọ́ kò sí nílẹ̀ báyìí, yóò tó bí ọjọ́ mẹ́ta kan. Tó bá tó bí ọjọ́ mẹ́ta, torí èlò kan bẹ́ẹ̀ tó sọ wọ́n Ṣakí wọn ó wà lọ, wọn ò nìkan gbéra lọ́la, wọn ó wà lọ. Tó bá dọ̀túnla, ìwọ padà wá kọ́ wa bá mi. Bàbá, màá wá. Kí ni eégún mi ṣe tó lóun ò ní fòrò? Ẹ wò, kẹ́ni kí n sun bíbà fún ọjọ́ mẹ́ta, màá parọ́ fọ́kọ mi nì. Ẹ má worry, máa ṣe bàbá. Ẹ wò, help me to explain now. Ọmọ bí a mọ̀. Kò lè tó yàn, bó bá dọ̀túnla, kẹ́ padà wá. Kò jù bá ń lọ. Okay, mo ti gbọ́. Ẹ ṣé bàbá, ẹ ṣé mo dúpẹ́. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Owó la fi ń gbóhùn mèremère ṣe. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Ẹ̀mí tí ò lówó, ẹ̀mí yẹpẹrẹ ni. Ó pa bí òwe, ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ni látọ̀run o. Ẹ kú àníyàn, Ọlọ́run àgbà. Aláwọ̀ àmì. Mo ní kí n sọ fún yín ní pé mo fẹ́ lọ kí màámi, àárò wọn ń sọ mí. Àtìgbà wo wá ni o ti ń rò lọ́kàn pé o fẹ́ lọ yọjú sí wọn? Àtàná ni, mo tún wò ó pé kí n fi yẹn rí Abdulsalam. Àníyàn gidi ni. Kò dẹ̀ máa wò ó, ìbá wù mí kí n tẹ̀lé ẹ kájọ lọ rí mọ́mí ẹ o. Àmọ́ sórí mo máa bízì gan lọ́la torí àwọn ọmọ ilé kéwù mi ọ̀la ló ń ṣètò àdúrà wọn, mo dẹ̀ ní láti wà bẹ́ẹ̀. Àmọ́ mi wà ń jẹ́ kó lọ lọ́wọ́ òfò. Ṣebí àyè ní lẹ́búnlé? Lẹ́bú wà. That's good. Wà wá bùkẹ́ bíi mélòó kan, wà gbé yẹn lọ fún mọ́mí, wà sọ fún ẹ pé látọ̀dọ̀ mi sí wọn ni. Lẹ́bú ni kí n gbé lọ fún wọn. No, àmárò bẹ́ẹ̀ o, lẹ́bú dá o. Sórí lára gàrí, àwọn ibi tó ṣe ara láǹfààní ju àgbàgbà fàgbàlagbà, ara ẹ̀ ní lẹ́bú wà. Wọ́n lẹ́bú ike bíi mélòó kan dání lọ fún wọn. Kò burú, mo ti gbọ́, máa gbé lọ. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Olókunrú yáyá, olókunrú yàyà. Ìwọ la wẹ̀dẹ̀ tán kó tó máa wẹ mọ́. Ìwọ ló bọ́ṣun lọ́mọ, Ọ̀ṣun làkọ́bí Olúwẹ̀rí, yèyé àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ mọ́. Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn o. Abara kìkì ajé. Ẹ̀yin lò gbìgbì kan ògbìgbì kan. Ẹ gorí ìrókò ẹ̀ ń kígbe ajé tantan. Ǹjẹ́ ajé máa bọ̀ lọ́dọ̀ rẹ kó wá jẹran ọ̀gẹ̀dẹ̀? Ajé súré tètè máa bọ̀ wá kó wá dasán yán bora. Ǹjẹ́ ajé súré tètè máa bọ̀ wá jèkúrú. Ajé súré tètè máa bọ̀ wá kó wá sùn nú pósí idẹ. Bọ́ bá dé o má lọ mọ́ o, Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn. Ajé súré tètè máa bọ̀ wá o. Pẹ̀lẹ́. Kò yí sí o. Kò lè yí sí. Kò yí sí náà fẹ́ni bá ń wájé gbé tọwọ́ rẹ lẹ̀. Sọ̀rí tó ṣẹ́kù àwọn arúmọlẹ̀ lálọ́ fún jẹ. Àwọn èèyàn ni wọ́n máa gbé ajé wá. Àbọ̀ bá ti bì ọ́ bì fún. Kò sẹ́ni tó bì tí ò bì fún rẹ̀ mọ́.
èèwọ̀ ni wọ́n ibi. Any soft drink. Adérónkẹ́. Ajá, báwo ni? Ṣàlàáfíà ni? Ó dẹ̀ dá ẹ lójú? Mọ́mì náà ńkọ́? Abdulsalam náà ńkọ́? Ó dá ń gbà náà. Tó bá ti di àárọ̀ tílẹ̀ bá ti mọ́ màá tún pè é. Ọlọ́run àjíwárí. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Salam alaikum. Wa alaikum salam. Afa Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Kò jọ bẹ́ẹ̀ pé mo rí ojú ìrì o. Bẹ́ẹ̀ni. Ó ti pẹ́. Ẹ lè rántí mọ́. Ó ti ń lọ sí ó ti pẹ́ gan. Mo wá sọ́dọ̀ yín nígbà yẹn. Mo ti marry for a very long time then. Mi lọ́mọ. Dẹ̀ wá bá yín, ẹ ṣàdúrà fún mi. In fact, mo ti bí ọmọ lẹ́ẹ̀mejì, méjì ni mo bí lẹ́ẹ̀mejì. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, títóbi rẹ̀ wọ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé fún mi lórí aago wípé ẹ mọ̀ mí, ẹ ti rí mi rí, èmi kàn ṣáà ń fi làákàyè gbé. Màtá ẹni ṣe ibi tí mò ń gbé tẹ́lẹ̀ yẹn náà ni mo ṣe ń gbé. Mo rò pé tálẹ̀ ni ẹ̀. Bí a tẹ bá tẹ̀ débí, bí a ti bá rojú yín, màá wá rí pé mo mọ̀ yín rí, àmọ́ kí n má pàdán fún yín. Ojú ni ó jọjú ẹni mímọ́. Ṣé àmọ́ ṣe fi ṣe bínú? Rárá o. Ìfẹ́ àṣẹrí orí tẹ́ ṣe ní Afa Ọlọ́run. Èmi kàn yan aláìmoore ni. Ẹ má sọ bẹ́ẹ̀. Torí ó yẹ kí n ti wá fẹ̀mí ìmoore wọn lọ́jọ́ tó ti pẹ́. Àdúrà tẹ́ ṣe fún mi lọ́jọ́ yẹn. Ìbejì méjì mo bí lẹ́ẹ̀mejì o. Ọkùnrin méjì àkọ́kọ́, obìnrin méjì ní tún tẹ̀lé. Tóbi rẹ̀ wọ́lọ́. Títóbi rẹ̀ wọ́lọ́. So mo wá wò pé ṣé nísìnyí tí mo tún wá fẹ́ gba contract pé kó má dàbí pé ilé tẹ́ ṣe ń gbà yẹn tó tóbi tó yẹn tó tún ju contract gan ló ń gbà yẹn. Mi ò fẹ́ ní ìmoore wọn. Màá tún wá máa bọ̀, màá tún ṣánwó wá. Mo ṣe ní kí n bá yín gbé nǹkan kékeré wá tẹ́ bá mi fọwọ́ bà. Ìyá wa, ṣe rí àwa kàn ń jíṣẹ́ fọ́lọ́run ni. Ẹrú Ọlọ́run ni wá. Àwa ń ṣètò àdúrà, à ń gbàdúrà. Àmọ́ tọ́lọ́run bá ní òun fẹ́ ṣe àmì sí àdúrà tá a gbà. Àdúrà náà nígbà. Ó dá mi lójú wípé ìgbà tí Ọlọ́run ṣe àwọn oore ńlá fún yín, ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run lọ́pẹ́ tọ́ sí. Èmi ò fi ṣe bínú. Nípa tẹ̀bùn tẹ gbé wá fún mi. Ẹ ṣé gan. Ẹ bá mi fọwọ́ bà. Àfi bẹ́ẹ̀ pé ẹ ti ẹ̀mọ́ ẹ pé a nílò àwọn kankan lé. Nípa ti iṣẹ́ tẹ sọ náà, àbáyín ṣe àwọn ètò àdúrà kankan. Ó dẹ̀ dá mi lójú wípé Ọlọ́run á gbàdúrà yìí. Ẹ ṣé gan, ẹ kú ànáwọ́ sí mi. Ẹ yẹ kí n kó àwọn nǹkan tó wà ní àpò yìí kí n kó wọn lẹ̀ torí àpò yìí jọjú pọ̀. Afa Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ n sáré gbé kọ́ yìí, ẹ jọ̀ọ́ sà. Hello sir. Hello sir. Mo ń bọ̀ o. Ẹ máa wọlé o. Hello. Ẹ jẹ́ kí n bá wọn kó àwọn ẹ̀bùn tó kó wá fún mi kí n kó àwọn yẹn lẹ́nu kí n lè dápò ìpadà fún wọn torí àpótẹ́ mi wò
kò tiẹ̀ jẹ́ japa ńlá bí nǹkan kan ló wà. Owó ló wà náà pè é. Ìjọba! 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 Ọkọ mi, kí ló ṣẹlẹ̀? Kalẹ̀ ń wá, eégún lẹ́yìn ni. Ó rí nǹkan tí mo rí ń sìn ni. Kí lẹ rí? Arábìnrin tó wá bá mi sìn tí mo bá ṣètò àdúrà. Owó tó sọ ó ti pọ̀ jù. Tó bá rí iṣẹ́ tí mo máa ṣe fún òpin pé owó ọ̀kì ju bí 2,000 àbí 3,000 lọ, nǹkan tó fún mi. Ọkọ mi, àdúrà tá à ń gbà nìyẹn, Ọlọ́run gbàdúrà ẹ wá ń sáré kiri bí ẹni tó eégún lé. Ẹja lọ nílẹ̀, máì káwọn èèyàn gbọ́ nǹkan tá à ń sọ o. Kí ló ń tún sọ lẹ́nu àdúrà tá à ń gbà bí ti bá wù ú? Ẹja wọlé lọ. Ẹ má káwọn èèyàn gbọ́ o. Ẹ má ẹ̀kọ́ gbọ́. Ẹ má kò bá wọn. Ẹ mọ ohun tí mò ń sọ yìí. Iṣẹ́ tí mo fẹ́ máa ṣe àdúrà tó tún. Má pariwo. Close your mouth. Let's go. Tó bá dé wọn jẹ nǹkan. Tó ọmọkùnrin yìí má kò bá mi máa bọ̀. Báwo jẹ́ wọlé lọ? Èmi ò náwó yìí o. Kò ti tó a máa ná. Èmi ò náwó. Àní máa ná tó bá ní ná màá bẹ́ẹ̀ ná. Kádàrá mi ní látọ̀run ìyàwó àfà. Orí tó bá máa dáde o kò ní ṣàìdé. Àyànmọ́ ògbógun orí kò lẹ́lẹ́jọ́. Bàtí péyàwó rí bàbá dáyé kò là máa rí. Bàtí péyàwó rí bàbá dáyé kò là máa rí. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ṣe ilé ayé. Owó la fi gbóhùn mèremère sí. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ṣe ilé ayé. Ẹ̀mí tí ò lówó ẹni yẹpẹrẹ ni. Ó pa bí òwe, ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ni látọ̀run o, ìyàwó àfà. Ìyàwó àfà ò wáyé. Kádàrá mi ni látọ̀run o, ìyàwó àfà. Orí tó bá máa dáde o kò ní ṣàìpé. Ọmọ ògbógun kò lẹ́lẹ́gbọ́. Kí ni mo rí ẹ tó ṣe yẹn náà? Ó rẹ̀ mí ni. Ó rí àbí kí ni mo gbọ́ tó sọ? Nígbà tí mò ń gbowó wá fún yín tí wàá tọkọ ẹ̀ ń náwó kò rẹ̀yìn. Ní ìsìn tó wáyé kó o ṣiṣẹ́ mi fún mi, òun ló wá ń rẹ̀yìn. Bóyá dìde kò ṣiṣẹ́. Kí n sinmi díẹ̀. Mo ní kó dìde kó ṣiṣẹ́. Màá ṣe màá ṣe màá ṣe màá ṣe màá ṣe màá kọ́ yé ẹlẹ́dàá mi ilé ẹlẹ́dàá mi màá kọ́ yé màá kọ́. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Ajá Rokibat. Owó la fi ṣe ilé ayé. Ó fọwọ́ kan síbí débi tó ti máa jẹun. Ebi ò pa mí ni, mi ní appetite.
Gbogbo ara báyìí ló ń ro mí. I am just feeling like sleep and slippery. Ojú mi gan ti wú. Ajá èso náà tó rè bí. Ó fọwọ́ kọ̀ọ̀kan ní gbogbo ẹ̀. Kò wù mí jẹ ni. Mi ò ní appetite. Ìyàwó mi. Ọkọ mi. Tí nǹkan bá ń ṣe ẹ́, ó tọ́nà kó jẹ́ pé èmi ni wà kọ́kọ́ fi tó létí. Ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mi ò lè fi nǹkan kan pamọ́ fún yín. Ìyàmọ́ èyí tó wá jẹun àti so àtóúnjẹ kò sí nǹkan tó jẹ ní gbogbo ẹ̀. Ibi ò pa mí ni. Àní ara tó ń ro mí bí kí n kàn máa sùn ni, kí n kàn máa sùn, kí n máa sùn. Ó ń ro mí gan. Ó dẹ̀dẹ̀ lójú pé àlàáfíà ni. Bẹ́ẹ̀ni. Àwọn oògùn tó dẹ̀ ń kó fún ẹ ní antinata, ó dẹ̀ ń lò. Mo ń lo àwọn oògùn mi. Ó dẹ̀ wà faithful sí. Tótọ́. Okay. Ó máa gbìyànjú àti jẹun díẹ̀ sí. Èmi á wọlé lọ, màá lọ kó àwọn oògùn wa. Màá dẹ̀ rí dájú wípé àwọn oògùn yìí ò lò lójú mi. Ó ṣe jẹ́ kí n sọ̀nà sí n bá ti jí. Ìwọ tó ráyè jẹun, màá fi lè kó lọ sùn. Tó tiẹ̀ tí wá rí látẹ̀mí lọ́gán, mi fẹ́ kó máa lo àwọn oògùn yẹn lẹ́yìn mi mọ́. Ojú mi báyìí ni wàá ti máa lò. Ẹ ẹ̀ṣọ́ ọlọ́pàá. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn. Àlàáfíà ẹ̀ òun ló ṣe kókó sẹ́mi. Tí bá dẹ̀ wá ti wù ẹ́ fún bí ọjọ́ bíi 2 àbí 3 kan tí mi ò ráyè padà. Fúnra mi báyìí, màá gbé ẹ sínú mọ́tò, màá gbé ẹ lọ ilé ìwòsàn. Dókítà á wo nǹkan tó ń ṣe ẹ́ fún mi, wàá dẹ̀ sọ bí màá ṣe máa tọ́jú ẹ̀, wàá sọ yẹn fún mi. Kò sí wàhálà. Ó yá, gbìyànjú. Má sọ pé rárá o. Ṣíṣí. Bóyá kí n sùn díẹ̀ tí n bá ti jí. Màá jẹun. Ní sùúrù tó ń jẹ ọba lọ lẹ́nu ẹ̀, èso máa lọ. Ó yá, jẹ́ à. Ok. Jẹ́ kékeré ni o. Jẹ́lé àti ilé kí tó dé. Jẹ́ àbáyé mú gún ẹ wá. Mo ti gbọ́. Pẹ̀lẹ́ ìyàwó mi. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Tó bá ti di ìwòye ọ̀la, ẹ yọjú sí mi. A ti máa parí gbogbo ẹ̀. Àdúrà wa gbà. Ọba aláàánú lọ́lọ́. Ó di ọ̀nà kó gbàdúrà wa. Mo dá àlejò kan dúró, máa pè yín padà. Afáwà. Salamu alaikum afa. Wa alaikum salam. Ẹ forí jì mí. Ẹ má bínú sí mi pé ó ṣe díẹ̀ kí n tó yọjú sí mi. Mo máa pẹ́ nǹkan tí wọ́n ṣe lókè ọ̀dọ́ fà. Ètò yín náà ni mo ṣe. Ẹ ṣeun gan. Ẹgbà. Ìgbélé náà sí. Bó wà láṣẹ máa lọ? Ọjọ́ wo lẹ ní ẹ fẹ́ lọ bá ọ̀gá yìí? Ọ̀túnlá ni. Ọ̀túnlá. Bẹ́ẹ̀ ni. Ó dàbẹ̀. Ṣẹ́rí látàlẹ́ èyí, ilé tó wà lọ́wọ́ ni, ọ̀ǹtú yìí, tẹ bá ti fẹ́ wẹ̀, ẹ̀kọ́ mu díẹ̀, tọ̀ sínú ìdẹ́rẹ́ fi wẹ̀. Ẹ̀ẹ́dẹ́gbù díẹ̀ náà, mú láàárọ̀ àti lálẹ́ títí di ọjọ́ tẹ máa lọ rí ọ̀gá yìí. Ṣé wàá rí ilé àárọ̀ ọjọ́ tẹ bá ti fẹ́ lọ rí ọ̀gá yìí gangan, ìyẹn àárọ̀ ọ̀túnla. Ẹ kàn máa mú òun, ẹ máa dà sínú oyin, ẹ máa rà kí n la. Ẹ tẹ máa fọkàn ní dàrí nù. Ó dá mi lójú wípé ẹ̀rín òun lọ̀gá yìí máa fi pàdé yìí. Àfà, ẹkùn lọ̀gá mi o. Àtìgbà tó ti pè mí báyìí, bó ti mọ̀ pé wọ́n ti rọjọ́ fún láyà mi tí ń já. Ẹ sì mọ̀ wo ṣé wọn ọ̀rẹ́ mi ni o. Ó ní ilẹ̀kùn tó rínú tó ríta, ó mà ṣírí mi lọ́wọ́ ọjọ́ fọ̀gà náà fẹ́ gbàjẹ́ lẹ́nu mi. Àfàwà, ẹ má tún dọ́rọ̀ padà sẹ́yìn. Kó fàyà kùn, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, Olúwa ni. Ẹ̀dẹ̀ sí tàtọ̀ náà wà. Àdúrà yín lè ṣùgbọ́n. Mo ti gbá bó ṣe wé ẹ̀fà. Ṣé wá rí tí ń bá ojú sọ́gà mi ní ọ̀túnla tó fẹ́ ní àtọ̀yẹ àpàdé mi lásán? Máa jọ yín lójú o. Ṣé tẹ̀lé fẹ́ ìtẹ́jú ṣe yìí? Mo ní àkáǹtì nàmbà yín lọ́wọ́. Àfàwà, ẹ má ṣe lọ́wọ́. Àfàwà. Ẹ ti kọ́kọ́ bá mi dìyẹ mú fún rẹ tẹ́ ṣe náà. Tó bá wá jẹ́ tí mo lọ lọ́túnla, máa tún padà wá jọ yín lójú àfà. Àfàwà, ẹ ní sùúrù. Ó dẹ̀ dá mi lójú pé kò sí àṣìṣe nínú owó tẹ́fẹ́ sẹ́yìn sí mi.
kò sáyè ṣe ń bẹ ó ti ní ìlú wá ní tí mo fi ránṣẹ́ sí yín. èyí tẹ́ fi sẹ́yìn sí mi náà ni. bẹ́ẹ̀ ni. tí ẹ̀ tí ìlò nǹkan tí mo gbé fún yín. Mo rí tẹ́ fẹ́ ṣe fún mi tó bá jẹ́ mo tó ń padà bọ̀ wá san oore fún yín. Allahu Akbar. Allahu Akbar. Mo fẹ́ fi dá yín lójú wípé èsì ayọ̀ àti irú ayọ̀ ẹ máa bá bọ̀ bẹ́ẹ̀. tó ọ̀dà àfà mo fẹ́ máa lọ. Masala ẹ ṣeun gan. àbí ojú mi tọ́ mi jẹ Àfà Wahab sì ní àwọn òòṣà ṣíṣe lówó tó pọ̀ tó báyìí. Nǹkan tí mo fún wọn gan wọn tí lówó kọ́mọ̀ bíyà ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́. Tí tó wú kan wọlé lọ́tún tó ń wọlé lọ́sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn tá a ṣiṣẹ́ fún gan ọ̀pọ̀lọpọ̀ wọn tí ì gbaṣẹ́ ìlọ́po owó lọ́dẹ̀ fi ń ránṣẹ́. Ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ bímọ. Títóbi rẹ̀ wọ́n lọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Owó la fi ń gbóhùn mi. Right to hear. Good. That is good. Yeah. Irọ́ ibi. Ajé àárọ̀ kìbàtì. Ọkọ mi. Báwo ni? Ẹ̀wọ̀ dáadáa ni. Abdulsalam. Ẹ ti ṣetán? How are you? Èmi ti fẹ́ máa jáde. Okay. Àmọ́ mo fẹ́ bi ẹ́. Ṣé kò ní kankan tí o need tí ó dẹ̀ sínú ilé? Ẹ mọ̀ nǹkan tí ẹ máa ṣe fún mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi get pain relief tó strong gan. Torí ara ń ro mí gan. Gbogbo ara báyìí ló ń ro mí. Ajé àní sọ̀rọ̀. Ara ríro iná ṣe ni. Pain relief òun náà ṣe ni. O tún wá fẹ́ da gbogbo ọ̀rọ̀ náà rò. O tún ní pé eléyìí tó strong. Ajé ọ̀rọ̀ yìí ò yé mi mọ́. Àbí ṣé tí n bá sílé ó láwọn iṣẹ́ kan tí ó lágbára ju okun ẹ̀ tó máa ń ṣe ni. Rárá. Àti ìjọ wọlé látàná dè ní ò dẹ̀ ṣe kankan pàtó tó lágbára. Ìwọ tí wàá ní tara ríro. Ọjọ́ kìíní àná náà a lọ sí hospital. Dókítà confirm fún mi pé kò sí nǹkan tó ṣe medically so kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú ara ríro tó máa ń ro every time. Wo èmi feel pé ó ti abuse àwọn oògùn yẹn. Because I'm very serious. Téèyàn bá ti lo oògùn lálòjù ń gbà mí ẹ kò ní bára ṣiṣẹ́ mọ́ kó má ṣe nǹkan tó fà nìyẹn. Ọkọ mi ẹ mọ nǹkan tó kí ni. Ẹ ṣábà mi gẹ́ẹ̀tì oògùn yẹn tí ó lè ẹ̀tẹ̀ lè ṣe fún mi sí ni èyí tó strong dáadáa ẹ jọ tó yọ ẹ má tún ṣe wàhálà máa bá ẹ gẹ́ẹ̀tì Abdulsalam náà ńkọ́ kí ni àwọn nǹkan tó ń need. Ẹ kò lè ya supermarket kẹ́ bá mi get just few things for. Má ṣe yọnu gbogbo nǹkan tó bá rí pé kò ní tó dẹ̀ nílò bá mi kọ gbogbo ẹ̀ jáde kó sẹ́ndẹ̀ sí mi ní WhatsApp so gbogbo bá ṣe sẹ́ndẹ̀ yẹn náà bẹ́ẹ̀ náà máa ṣe mú supermarket tí máa fi list yẹn tí máa fi rà pẹ̀lẹ́ ọkàn mi gan wá fẹ́ lọ bí tí mo fẹ́ lọ ẹ̀gàn mọ́ torí condition tí mo wẹ̀ yìí. Ẹ má ṣe yọnu ẹ lọ síbi tí ẹ ń lọ mo fọlọ́run ṣọ́ yín. Kódà mi ò ní pẹ́ dé ẹ máa tètè padà sínú ilé nǹkan lè jọ kí Jumat. Mo ti gbọ́ ọkọ mi. All right, I will see you in a bit. Daddy loves you. Okay. Pẹ̀lẹ́. Ẹ má pẹ́. Má fara ńlẹ̀ o. Yeah. You write it today. I'm tired. God. Ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Owó la fi ń gbóhùn mèremère ṣe. Ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Ẹ̀mí tí ò lówó ẹ̀mí yẹpẹrẹ ni. Ó pa bí òwe ó pa bí ọ̀rọ̀ o.
àyànmọ́ mi ní látọ̀run o ìyàwó àfà ìyàwó àfà wò wáyé kádàrá mi ní látọ̀run o ìyàwó àfà. Ọkọ mi, jà kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan bíi ti báwo? Kò sí nǹkan kan. Mo jí lórí bẹ́ẹ̀dì nsìn. Mo wọ ẹgbẹ́ mi mo dé kó o sí mbẹ̀. For a minute mo tiẹ̀ tún wò bóyá ó wà nù bedroom ni. Mo tún ṣílẹ̀kùn bẹ̀yẹn náà ní orí ẹ̀. Wọ́n ti gba tí mo wá ń wẹ̀ látòkè bíbá. Tí mo rí tó ń pace around inú sitting room. Ajé má fìnnú mi mo mọ̀ ń jẹ́. Mi ì rí oorun sùn ni mo wá ní kí n wá sísàlẹ̀ kí n wá gbatẹ́gùn kí n wá wo TV. AC wà nílé tó bá fẹ́ gbatẹ́gùn, AC wà ní yàrá. Àti pé tẹlifíṣàn tó jẹ́ kó wá wò náà ṣe bóun ló wà pípa yìí. Ọkọ mi, má bínú, oorun ni òkun mi. Oorun ni òkun mi. Ó yẹ má bínú, ẹ jẹ́ ká lọ sùn. Oorun òkun ẹ? Ẹ jẹ́ lọ sùn. Oorun òkun mi ni. Oorun òkun ẹ ká lọ sùn. Why are you contradicting yourself? Kí ló ṣe gangan? Okay, ọmọ ọdún ṣẹlẹ̀. Ìwọ tí ẹ kọjá sókè náà. Ó yẹ jẹ́ lọ. Oh my waist now. Ẹ jẹ́ lọ. Ajá. Ọkọ mi. Ẹ jẹ́ lọ. Ṣé lọ́kàn ń dàbí bí ìlàmú ni? Àbú ní nǹkan tó ń yọ ọmọ ẹ lẹ́nu tí ò ń sọ fún mi. Àbò ní ìdòwò ni. Owó wà lọ́wọ́ ẹ. Àbí àwọn fámílì ẹ̀ fún pọ́blẹ́mù. Tó bá ti ẹ̀ fún pọ́blẹ́mù náà ṣe bí mi ṣá lọ́kọ ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ ní pé kó kọ́kọ́ fi tó ọkọ ẹ̀ létí tó bá ní kọ̀kọ̀ tó ń yọ lẹ́nu. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Owó la fi ń gbóhùn mèremère ṣe. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé. Ẹ̀mí tí ò lówó ẹ̀mí yẹpẹrẹ ni. Ó pa bí òwe ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ní látọ̀run o ìyàwó àfà. Ìyàwó àfà wò wáyé. Kádàrá mi ní látọ̀run o ìyàwó àfà. Orí tó bá máa dádé o kò ní ṣàìdé. Àyànmọ́ ò gbógun o orí kò lẹ́lẹ́jọ́. Ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó dandan ni ó gbọ́dọ̀ bímọ. Ṣé o nítorí ọ̀rọ̀ Ajia òun ni mo ṣe wá rí yín. Ẹ wo tí bá ṣe pé nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ipò yé mi irọ́ ni mo pa o. Ìṣẹ́jú gbogbo ìgbà Ajia máa ń complain ìpè ara ń rohun kò sógun ara ríro táì tí rà ṣe kò sí pain relief táì tí rà ìyẹn tiẹ̀ tó wá kéré lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sìn Ajia ò tiẹ̀ wá kí ń rọrùn sùn mọ́ rárá a sì lọ ilé ìwòsàn dókítà ní pé medically kò sí nǹkan tó ṣe mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ mo ti yan sàká kò sí nǹkan tí mi ti ṣe lórí ọ̀rọ̀ tó wà ní àmọ́ bákan náà ṣe ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Alhamdulillah rabbil alamin. Alájà
ọ̀rọ̀ tí ọkọ ẹ sọ dálẹ̀ mo fẹ́ kó ronú sí dáadáa. Kí ni nǹkan tí wọ́n ṣe ní kọ̀kọ̀? Èèyàn náà láwọn ṣe láfi máa ṣe Ọlọ́run. Téèyàn bá ti wá ṣe Ọlọ́run àfi kéèyàn túbá nídìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó sì má padà síbẹ̀ mọ́. Kí ni àwọn nǹkan tí wọ́n mọ̀ pé wọ́n ṣe tó lè máa farú nǹkan? Nígbà tí yóò sí nǹkan tá a máa jẹ tọ́nà dí mọ́ wa tó ń jẹ àárọ̀ ò bá tọ̀sán tí tọ̀sán ò bá talẹ́. Tí ìyá bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu tí mò ń wá kìsà kiri àdúgbò àwa ń rìn ìhòhò màá wọṣọ báyìí ikùn rẹ̀ ń ta. Ẹ̀sìn yìí pọ̀ jù ìyà yìí pọ̀ jù ọkọ mi ẹ máa dáríjì mí ni. Ṣebí torí ẹ̀ ni mo ṣe lọ wípé kí n lọ dọ́gbọ́n sí ọ̀rẹ́ mi mú mi jáde mo bá ní kí n lọ ṣògùn owó fọ́kọ mi. Àyíra Usman mo wà ń bẹ alájà fara rẹ balẹ̀ dáadáa kò sì gbọ́rọ̀ lẹ́nu mi. Tawakkal ala Allahi fahuwa hasbuh. Gbogbo ẹ̀dá tó bá ti kó ara rẹ̀ tí Ọlọ́run ọba ò tó. Ibi tí Ọlọ́run bá gbé nǹkan sí àìgbìyànjú àti fẹ́ gbé kúrò ńbẹ̀. Bọ́lọ́run bá tiẹ̀ wá kádàrá tó ṣe nǹkan kan fún atáàfẹ́ òun náà láàmú bẹ́ o tá a bá sì ti ń bẹ̀ òun á tún máa ṣe sùúrù torí bàbá ti ń bẹ̀ ká máa ṣe sùúrù pé àfẹ́ ilé yìí o òun náà ni ó wàá mú gbà tó dáa wá. Eléyìí tẹ́ ẹ lẹ́ẹ̀sì yìí tó ń gbọ́ mi ìfẹ́ náà ni. Ó ní ìfẹ́ ọkọ rẹ ìgbà tó sọ ní ìsìnkí sàṣepọ ní oṣù fúnra ọlọ́ọ̀ ṣe oògùn owó fún ọkọ rẹ kó lè máa ná ọ lé ọ lórí. Ọkọ ni Ọlọ́run kádàrá pé kó máa ṣe ẹ̀tọ́ lórí aya. Wá lọ ṣe oògùn owó fọ́kọ rẹ kó lè máa náwó ọ̀hún kó lè ṣe ọkọ délẹ̀délẹ̀ fún ọ. Ìfẹ́ náà ló ní. Àwọn jẹ́ kí n sọ fún ọ ohun tó o ṣe kò ṣiṣẹ́. Ọlọ́run ọ̀gbà gbogbo àjò tó lò sí pátápátá lọ bá ẹni tó ṣáájò fún ọ pé ṣé àjò tó ṣe fún ọ ṣóṣe lọ́bà tó bá lò ń ṣe wá mú mi lọ́bà èyí sọ fún kò ṣe kankan gbogbo owó tó gbà lọ́wọ́ rẹ ọkàn gbà gbogbo owó kò gbọ́ ọkàn gbà lásán. Usman. Naam. Ìwọ ni Ọlọ́run ọ̀fẹ́ dá lẹ́bi gbogbo àdúrà tó ń gbà láti gbà tó ti wà ní kíw tó ń bẹ Ọlọ́run ń gbọ́ gbogbo sàárà tó ń ṣe ń gbọ́. Ó dàbí gbogbo kíní ọ̀ ń gbin irúgbìn ni ká fi wé àgbàdo tó gbìn ìgbà tó pàdé ẹni òjò wá rọ̀ sí àgbàdo wá jáde gbogbo sàárà tó ń rí gbogbo àwọn tí wọ́n ń wá tí ń ta ọlọ́rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba tààlà ni fúnra ara Ọlọ́run ló dá àwọn áńgẹ́lì rẹ̀ pé lọ́ba ń ta lọ́rẹ̀. Ṣé o ẹni sùúrù ìyẹn túmọ̀ sí pé oògùn owó tí ajé àṣẹ òun kọ́ ló jẹ́ kí n lọ́lá. Kò sóògùn owó kankan lórí àjò yìí fúnra ara ọba tí jọlọ́hún lọ rán àwọn màláìkà rẹ̀ sí ọ pé kí wọ́n wá ta ọlọ́rẹ̀ kì í sóògùn owó ni o gbogbo nítorí ń pátá ó wọ Ọlọ́run láti san ọ́ lẹ́san dáadáa táwọn òbí rẹ̀ ti ṣe síwájú Ọlọ́run. Okay, kí ló wá fa gbogbo ara tó ń ro mí àlákàlà tí máa ń lá mi ò kí ń lè sùn lóru ara máa ń ní mí ni bí kí n lálà pé eégún kó máa lé mi bí kí n máa lálà kí n máa rí àwọn olórí kan kó máa dàbí olórí márùn-ún mi mo dí. Àwọn bàbá wa náà wọ́n kí wọn ò ní tí a ní wọ́n ní sànbẹ̀sùn fapúrọrí ìwọ ọmọ ní màmá ń ṣoògùn òkè bẹ́ẹ̀ nígbà tó ti ṣe nǹkan àtùfù ọmọ kí ìsẹ́ǹkùlé nǹkan tó ṣe ń ròyíròyí ọkàn
ní í sí ọ owó tí ń dé lọ́kàn rẹ̀ wá ń ṣe òyú ẹ̀ pé àbí kíní ìyá bíbí ní ọgbà yọ ni àbọ̀wọ̀n ní ọgbà yọ ni bẹ́ẹ̀ ni ó ti máa ṣe gbogbo ẹ̀dá tó bá kánjú láyé bóyá akánjú wó kìkì ni o borí bá fọ́ lápá ọ̀tún yóò ti rò pé àbí kíní ni bóyá akánjú wọ́wọ́ nìkan ni bí tí máa ṣe gbogbo ẹ̀dá tó bá ti kánjú nù òyìn lásán ẹni èrò ọkàn gbogbo tó rìn kò sí kankan ìwọ ni kó wá lọ fọkàn rẹ balẹ̀ bí mo ti sọ ọmọ látòní pé ẹni wọn ò ṣoògùn owó fún ọ Ọlọ́run ló dé o gbogbo bó sì ṣe ńlá là tó ń ṣe èrò ọkàn rẹ ni máa sùn máa jẹun tó bá sì díjọ ọkùnrin súnmọ́ ṣẹ̀bí iláyà sára o bọ́lọ́run ti ṣe nù ọlágbá àtàtì Ọlọ́run ọlá bismillahir rahmanir rahim alam nashra laka sadrak wa wada'na anka wishrak alladhi ankada sarak wa rafa'na laka zikrak aina ma le uzira. Ẹ rọra bàbá. Ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀lẹ́. Bàbá kò yé mi mọ́ o. Èwo ń bẹ. Nípa ọ̀rọ̀ oògùn owó tẹ́ ṣe fún mi ni a lọ sọ́dọ̀ bàbá ọkọ mi bá sọ fún mi pé ẹ ṣoògùn owó fún mi kò yé mi ìtorí gbogbo nǹkan tí ẹ sọ pé ó máa ṣẹlẹ̀ tẹ́ bá parí iṣẹ́ yẹn gbogbo ẹ̀ pátá ló ń ṣẹlẹ̀ ẹni mo máa ṣiṣẹ́ lójú oorun wọn a máa gbówó wá fọkọ mi lójú ayé bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ tí n bá jí báyìí gbogbo ara ló máa ro mí ìtorí pé mo ti fara ṣiṣẹ́ lójú oorun bàbá ọkọ mi sọ fún mi sí pé ẹ ṣoògùn owó fún mi. Bẹ́ẹ̀ni èmi ò ṣoògùn owó fún ọ ní tí bàbá ọkọ rẹ wí fún òótọ́ ọ̀rọ̀ ni oògùn owó òwò ni wọ́n ṣe fún ọ wọ́n ṣoògùn owó fábàrà méjì níjọ́ tó wá sí àyìn mo mọ ìròpò tó wà ṣe èmi ni wọ́n wá ṣe oògùn owó fún abara méjì èèyàn kádàwó wá débé mi náà wò ó mo kàn wí báyìí nítorí kó má bàa lọ bòmí ni mo ṣe sọ bẹ́ẹ̀ èmi ò ṣoògùn owó kankan fún ọ mo ṣoògùn owó fún ọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ pé ó máa ṣẹlẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ o mo ń ṣe iṣẹ́ taratara lójú mo ń ṣiṣẹ́ gan gidi wọ́n dẹ̀ ń gbowó gidi wá fọkọ mi lójú ayé a ní owó gan o. Ìwọ lọmọ tó gbéṣẹ́ fún ọ lójú oorun èmi ò gbéṣẹ́ fún ọ lójú oorun n ò sì ṣoògùn owó fún ọ bẹ́ẹ̀ ni n ò ṣoògùn owó fún ọ sọ wá rí ntọ́ Ọlọ́run rí wọn ńlọ́wọ́ àpadà rí bàbá ọkọ rẹ̀ pé ọ̀rí nǹkan báyìí ọ̀ ń ṣiṣẹ́ lójú oorun o kí ló fà á o bóyá yóò yànnàná rẹ̀ fún ọ àmọ́ sọ orí tó gun owó n ò ṣe ń pa fún ọ bẹ́ẹ̀ ni. Bàbá ẹ ṣoògùn owó fún mi ẹ̀yin náà mọ̀ fúnra yín pé ẹ ṣoògùn owó fún mi. Ayé ń ṣe ọ̀nà oní wa jẹun mo ní mo yó ọ sì ń bá mi jiyàn pé dandan kí n jẹ sí ṣé ọ̀dọ̀ rẹ ni kùn wà bí ọ̀dọ̀ mi ni mo ní wọn ò ṣe oògùn owó fún ọ. But bàbá kí n má tàn yín ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ fúnra yín. Pé mo ṣoògùn owó n ò ṣoògùn owó mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe oògùn ìyà fún ọ báyìí tó o bá pẹ́kọ̀ tó dìde. Bàbá nǹkan tá à ń sọ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó gbogbo ara báyìí ló máa ń ro mí tí n bá jí o. Ọ̀dà sọ́ọ̀fẹ́ kúkú tòótọ́ ọ̀yáde. Bàbá. Tí n bá gbọ̀n ní kinní ọwọ́ mi ọ bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ayé tààrà nísìn nígbà ọba bẹ̀rẹ̀ sí sa ìràwé káàkiri sọ ma pé ọtí rí wèrè aláboyún rí ọ̀rí ọ̀yà ìta. Kájíà láti ṣe sùúrù ìwà burúkú gbà lówù yìí ìwà tí ìwé kan máa bá lọ́wọ́ ọmọ mùsùlùmí òdodo òun lówù yìí. Ẹ dáríjì mi ọkọ mi ẹjọ́ ilé mi àfa ọlọ́run káàkiri wá sábàtọ́ náà lè gba owó mi tó sì gba owó mi ṣe ìyanu tí mo lè bọ́ náà sọ̀rọ̀ kan náà gbọ́ ìwọ tó jẹ́ ìyàwó mi ò wá gbọ̀nà ilé babaláwo lọ láti lọ tọrọ nǹkan tí mo lè bọ́ náà sọ kọ́ náà ṣe fún mi kọ́ wà lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ babaláwo àìwá kẹfì ní gbáà lóhùn. àwọn sọ̀rọ̀ àìsí ẹ̀tẹ́rì tí bá mi jẹ́ obìnrin tí mo nífẹ̀ẹ́ sí jù láyé mi àṣírí obìnrin náà ló fẹ́ kí n kọsẹ̀ sí ẹ̀sìn Islam. àwọn síbi láì
Àwọn sí mi aláàjì. Àjìlá. Ẹ̀jẹ̀ dáríjì mi. Dáríjì mi aláàjì. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Àṣé lóòótọ́ ni. Wọ́n ní tí bá ti pàdé obìnrin tó máa jẹ́ ìyàwó mi. Gbogbo nǹkan máa yí padà. Nǹkan tí ò tó, á bẹ̀rẹ̀ sí ní tó, á bẹ̀rẹ̀ sí ní ṣẹ́kù. Àmọ́ ìwọ náà ò ní sùúrù. Ò understand àkókò ọlọ́run, àkókò àtìgbà ọlọ́run. Lájì. Ọlọ́run ló sí i. Àjíà. A máa gbàdúrà o. Màá gbà. Àjíà, a máa gbàwẹ̀ o. Àjíà, a máa ṣọ̀pọ̀lọpọ̀ sàárà. A máa tọrọ àforíjì. Màá ṣe. Ọba aláforíjì. Ó sì foríjì wá. Ó sì foríjì Àjíà. Foríjì wá. Ọkọ mi, inú mi. Ohun mímọ́ ẹ̀yìn mi ni. Ohun mi ni. Ṣé kìí ṣe pé àkókò ti tó? Inú mi ni. Àjíà dìde. Ẹ dìí lẹ́yìn mú náà. Dìde. Mi lè dìde o. Fún mi ní ìṣẹ́jú kan, jẹ́ kí n mú kí mọ́tò mi. Ó pa bí òwe, ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ní látọ̀run o, ìyàwó àfà. Ìyàwó àfà ò wáyé. Kádàrá mi ní látọ̀run o, ìyàwó àfà. Orí tó bá máa dáde o kò ní ṣàìdé. Àyànmọ́ ò gbógun o, orí kò lẹ́lẹ́jọ́. Orí mi ẹlẹ́dàá mi, orí mi ẹlẹ́dàá mi, káyé má mú mi. Ìyàwó àfà o, ìyàwó àfà o, ìyàwó àfà o wáyé. Kádàrá ò gbógun o, kádàrá ò gbógun rárá o. Àyànmọ́ ò gbógun o, àyànmọ́ ò gbógun orí kú lẹ́lẹ́jọ́. Ìyàwó àfà. Bá ti pé a ó rí bàbá dáyé kan là máa rí. Ó pa bí òwe, ó pa bí ọ̀rọ̀ o. Àyànmọ́ mi ní látọ̀run o, ìyàwó àfà. Ìyàwó àfà ò wáyé. Kádàrá mi ní látọ̀run o, ìyàwó àfà. Orí tó bá máa dáde o kò ní ṣàìdé. Àyànmọ́ ò gbógun o, orí kò lẹ́lẹ́jọ́. Bá ti pé àwọ̀ rí bàbá dáyé kan là máa rí. Bá ti pé àwọ̀ rí bàbá dáyé kan là máa rí o, ìyàwó àfà. Ó gbọ́dọ̀ lówó, ó gbọ́dọ̀ bímọ. Ó gbọ́dọ̀ lówó, dandan ni ó gbọ́dọ̀ bímọ. Owó la fi ń ṣe ilé ayé.